dúró. Alexa TV làwà ẹ wá darapọ̀ mọ́ wa. Lábẹ́ aláṣẹ Alájà Sùúrà Ọlátàwá. Alexa TV làwà ẹ wá darapọ̀ mọ́ wa. Alexa Báwo ni ọmọ mi? làwà ẹ wá Ká sọ̀rọ̀. darapọ̀. Alexa TV Hello, ẹ ṣe ń wọlé ẹ̀dàpẹ́ bàbá wa share. Ẹ má gbàgbé láti bá wa tap. Ẹ káàbọ̀ o. Thank you everyone for joining. Please help me share and double tap. Thanks Salted14. Thank you for liking. Hello Sister Basirat Aduni. Zainu. Ẹ ṣe ń wọlé ẹ̀dàpẹ́ bàbá wa share. Kẹ́ bá wa tap. Thank you, Kausara, for sharing. Ó tó jọ́ mẹ́ta. Ojú àánú sálò fi yàtọ̀ nínú ẹgbẹ́. Ká sọ̀rọ̀ fún ní báwẹ̀yìn Ọlátàwá. Ìgbìyànjú rẹ̀ onígbìlẹ̀ onílàdá. Bẹ̀sán bá dé wà rẹ̀ mi lò. Màsámi Alexa TV àgòkè ìjó wọn fẹ́ lọ. Kausara, ṣó ti share ẹ̀? Ṣó ti tag àwọn jọmọ́ wa? Bẹ́sí sọ̀rọ̀ fún tọ̀tún tòsí nílé iṣẹ́. Tẹ́sàrí kébì má pàgbà àtọmọdé. Ìrànlọ́wọ́ fún ọ̀pọ̀ máa pọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe. Lọ́lọ́run ń rí àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ sí. Alexa TV onírèlẹ̀ lọ́lọ́lọ́run. Òkè ó ti tag àwọn jọmọ́ wa. Ó ṣe ọkọ mi. A ò lè dáwò ẹ jọ̀wọ́ ẹ kún wa. Ká lè gbé dé òkè ẹ jọ̀wọ́ ẹ bá wa gbé. Alexa TV ẹ jẹ́ kó di ní ńlá. Ẹ subscribe share rẹ̀ kẹ̀sì máa follow wa. ẹ ò lè dáwò ẹ jọ̀wọ́ ẹ kún wa. Wa alaikum salam, Mama Landlady. Ẹ bá wa share, kẹ́ bá wa máa double tap. Ẹ bá wa pa àwọn èrò wa sọ́kàn o. Ẹ jọ̀wọ́ ẹ kún wa o. Ká lè gbé dé òkè ẹ jọ̀wọ́ ẹ bá wa gbé. Alexa TV ẹ jẹ́ kó di ní ńlá. Alexa TV ẹ jẹ́ kó di ní ńlá. Ẹ subscribe share rẹ̀ kẹ̀sì máa follow wa. ẹ ò lè dáwò ẹ jọ̀wọ́ ẹ kún wa. Ká lè gbé dé òkè ẹ jọ̀wọ́ ẹ bá wa gbé. Alexa TV ẹ jẹ́ kó di ní ńlá. Ẹ subscribe share. Ìyá Landlady ẹ̀ tí ì share o. Ìyá Landlady ẹ̀ share. Kẹ́pa àwọn èèyàn ṣe mọ̀ pé a ti jáde ti pẹ́. Sister Bọ́lájí Ṣọ́rẹ̀mí ẹ pẹ́ káàbọ̀. Ẹ bá wa share, ẹ bá wa sọ fún àwọn èèyàn wa lórí Facebook. Ẹ share sórí Facebook yìí kẹ́ tag àwọn èèyàn yín. Ẹni bá fi dánwò apàrẹ máa yé la. Ìdí Ọlọ́run tó ti gbìn tó ti lè so lórí. Ìjayé oníwòsàn àfi kó máa tún ga. Brother Ayédọ̀gbọ́n, thank you for sharing. Thank you. Alexa TV ẹ jẹ́ kó di ní ńlá. Ẹ subscribe share rẹ̀ ẹ sì máa follow wa. A ò lè dáwò ẹ jọ̀wọ́ ẹ kún wa. Bó ṣe lórí Facebook ẹ jọ̀wọ́ ẹ kún wa. Lórí YouTube channel ẹ jọ̀wọ́ ẹ follow wa. Bó ṣe lórí Instagram ẹ jọ̀wọ́ ẹ kún wa. 7:30 p.m. Niger time. La máa ń jáde. YouTube is on Saturday. Monday to Friday is on TikTok. 7:30 p.m. Niger time. Ẹ ṣeun Sheikh mi dùnú ọkọ Zainu. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run ọba mi ètò tá a wá ṣe ó tó jọ́ mẹ́ta ẹ̀yin èèyàn. Ìwọ ni Alpha àti Omega wọn náà ló máa ń bá wa ṣètò wa náà tó fi máa ń wà successful. Ìwọ náà la tún wá képe léni yìí náà. Ètò tèmi Sùúrà ó ṣe léni ìyọlọ́run jọ. Má jẹ́ ń ṣìwí, má jẹ́ ń ṣì sọ. Gbogbo àwọn etí tí ó gbọ́, má jẹ́ kán ṣì mí gbọ́. Ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu mi, má jẹ́ okòrò létí ọmọ aráyé. Àwọn ará àwọn ẹni burúkú, àwọn ẹni òkùnkùn tí wọ́n máa ń sá pamọ́ sínú òkùnkùn, tàfà sínú mọ́lẹ̀. Ọlọ́run má jẹ́ kán lágbára lórí mi, má jẹ́ kán lágbára lórí àwọn ọmọ mi, má jẹ́ kán lágbára lórí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Wallahu yasimuka minan nas,
wáyínà jọndànà làwùmílì galibon mo kẹ́yìn tẹ́ ti bá mi wà lórí ètò bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ dákun ẹ bá mi share ètò yìí kẹ́ má wá gbàgbé láti double tap ẹ̀yin admin mi ẹ dákun ẹ ṣiṣẹ́ yín ẹ bá wa pèrò sọ́kàn yín tí mo wá bá yín sọ lénìí yìí táwa bára wa sọ ọ̀rọ̀ tí gbogbo wa tá a lè jàǹfààní nínú ẹ̀ ni. This is something that I'm going through right now, currently going through it. Ṣàmọ̀ ẹlòmíì náà dẹ̀ lè máa go through it tí ò ní mọ̀ pé nǹkan báyìí ni. Kí làwa máa ń ṣe lórí ìkànnì wa? I'm not a blogger. I'm not a speaker. Èmi ni ìyá àwọn allege. Orúkọ ti kórúkọ fún mi. Information minister. Ìyá allege. Èmi náà ni. So, what do we do on our platform? We create awareness. We educate people. Báwo ni ọmọ mi, Kabira Bakare. We educate people. We talk about what's going on in our society. And we talk about what's going on in people's life. People come to me with their problems. They explain what's going on. They ask for my advice. I read psychology. Not only that, I have degrees in other areas. So I'm qualified if somebody come to me. Although I don't have the state license because I cannot sit with someone because I get emotionally easily. But I have degree in it. So, mo lè sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀. And I don't do it alone. With the contributions from my lovers, from my followers, we will all give the person the advice they needed. And whatever they like from what people said, they will take what they needed from it and then use it, apply it to whatever is going on in their life. And so are other people that listen to me. We learn from others. What makes someone, fall? What's the reason, the downfall of someone else? So we could learn from whatever happens to them so as not for it to repeat itself in our life. In tó ń ṣẹlẹ̀ sínú ayé àwọn kan ni àwa fi ń kọ́gbọ́n lórí bíbá. Kí ni mo wá bá a sọ lénìí? Mo wá bá a sọ nípa frozen shoulder. Nígbà tí mo ti dé láti Naija, àwọn admin mi àbáwọn tó súnmọ́ mi máa ń sọ pé, oh brother Olawunishola, thanks for sharing, pé mo ní problem pé shoulder mi, apá yẹn ó ń dùn mí gan tó yẹ pé àti gbé nígbà mi iṣẹ́ ni. Tẹ́ máa wà in serious pain. Ẹlòmíì ò dẹ̀ ní mọ̀ nǹkan tó fà á. A lè máa wò ó pé ìyá apá yìí ò dẹ̀ dédé ṣe. Àwọn Yorùbá wọn tẹ̀lé ní àbẹ́yàn kan, àbẹ́ ó fi nǹkan kan gbá wọn ní, àbẹ́ ó ṣe gbà ní. No, it is frozen shoulder. How do they determine it's frozen shoulder? Nígbà tí mo lápá yẹn dùn mí, ọkọ fún mi lóògùn fún pain kò lọ́nà. They sent me pé kí n lọ ṣe x-ray. X-ray mi lẹ́ ń wò yìí. Èjìká mi lélẹ̀. So, ẹ láti lọ. Wọ́n ṣe ní oríṣiríṣi. Òun lẹ́ ń wò yìí, ìkejì rèé. X-ray kẹta rèé. Ṣé rí kán tó lè diagnose yàn, kán tó mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe yàn. Ó mo fi máa ní pé ká kọ́kọ́ lọ rí dókítà. Ṣé rí bá ṣe ní kinní yìí náà? Nǹkan lẹ́wà títa àwọn Yorùbá, ṣé Yorùbá náà ni? Àwọn tó ń kí àgbà bí nǹkan. Àwọn náà lè ní nǹkan fún ẹjọ́ máa bá mi double tap. Ẹ mọ̀ pé lórí kinní ìtọ̀dọ̀ mi, educative program mo ń ṣe. Mi ìyá rẹ̀ ìranù, ìyá àbẹjọ ní tí n kò ó ṣí ọmọ mi. Ẹ jọ̀ọ́ ṣé ẹ gbàgbé láti lọ bá mi patronize. Ẹ kúkú rí ojú yín ló ṣe máa ń dì tó ṣe ń ṣe. Ó mọ́ tónítóní, tẹ́mi fi lè jẹ́. Tí n bá parí kinní ìsìn, ọgbọ̀nà ẹni máa jẹ́. Èyí tó ìkùtà gbé sínú freezer. Ẹ rí pé mo tún ti ṣe lásèpọ̀ mi fún landlady. Ó láìkì àtàgúngún ẹ̀ gan, àtẹ́dé lílọ̀. Landlady ò lè ṣe noodles bóyá kẹtírà ẹ̀ mi ò ń jẹ noodles náà. Bọ̀ ó sọ fún mi pé ó dùn. Ọ̀rẹ́ mi kan wá ń jọ́ kan tí landlady ń ṣe lọ́wọ́. Mo ní ìyẹn náà dẹ̀ ń jẹ ìyẹn tẹ̀túbẹ̀ landlady pé kó jọ kó bá òun ṣe méjì. Ọ̀rẹ́ mi yẹn tó rọ́ bá a ṣeré títí ń bìbà. Landlady bá ṣe méjì tó lóun gbé lọ síbi iṣẹ́. So bóyá ìtẹ́ báyìí tí try ẹ̀. Ó máa ń fi edé lílọ̀ tí yá àbèjọ, ó máa ń fi sínú noodles àti àtàgúngún. Tó bá ti wá ṣe tán yóò mú ẹyin. Ìgbà mi ó lè lo ẹyin dídì, ìgbà mi ó dẹ̀ lè lo ẹyin bíbọ̀. Ó máa fi jẹ́ oníkẹ́mi try ọ̀bọ̀ mi jẹ́ noodles rí láyé mi. So ẹ jẹ́ á padà sí orí ètò, ẹ jẹ́ á pẹ́ bá ń patronize ìyá àbèjọ ní tìǹkù. Ṣé ẹ gbàgbé Sister Mustapha Shakira? Wọ́n ta building material, gbogbo nǹkan ta fi ń kọ́lé, ta fi ń ralé, wọ́n ta. Sister we met on ránṣọ. Aláwọn èèyàn tó ń tà nǹkan oríṣiríṣi lórí bíbá ẹ dákun ẹ bá mi patronize wọn. So nígbà tí wọ́n lọ tí doctor mi, mo máa refer mi lọ, wọ́n ní kí n lọ ṣe àwọn x-ray.
òun lè rí ení èjì ẹ̀ta àfi ń kọ́ra wa torí àmẹ́ni tó lè ṣẹlẹ̀ sí shoulder ni tògbà tó máa gbé result jáde wọ́n ní mo ní frozen shoulder máa kà fún yín sí kí ló ń fa frozen shoulder ẹ rí àwọn òwe yẹn mo bẹ̀ doctor mi because they know I'm a content creator mo dẹ̀ sọ fún pé you know I talk to people in Africa some people might not know they might be treating them for something wrong pé kò dẹ̀ jọ́ so ó wá bá mi ó print everything out fún mi kémi náà lè fi wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún yín lórí bíbá so ẹ máa bá mi double tap tẹ́ bá ń gbádùn ẹ̀ so what is frozen shoulder ṣẹ́rí shoulder ni ó lè má jẹ́ frozen shoulder ẹ̀rọ ẹlòmí ó lè jẹ́ ní ìwà tá máa ló lock wa alaikum salam sister we made creator mo ti polówó ọjà yín kọjá ẹ dákun ẹ bá mi share sórí kíní yín náà káwọn èèyàn lè jàǹfààní tẹlomi ó lè jẹ́sẹ̀ ni ó ti máa mú pain yẹn máa wà ńbẹ̀ títí kò lọ wọ́n lè ní àbótẹ nǹkan mọ́lẹ̀ ṣẹ̀mọ̀ tó bá lọ bá wọn yẹ̀mí wọ́n lè ní nǹkan kan ló tẹ̀ mọ́lẹ̀ àìmọye èèyàn náà máa ní kó pẹran kó pa kíní àwọn èèyàn sì máa jẹ́sẹ̀ mi ara wọn láì mọ̀ pé ọ̀tọ̀ ní nǹkan tó ń ṣe wọn so because I'm talking about mine what I'm going through right now I told you guys I'm as real could be I don't hide anything I'm not perfect so kéèyàn máa pretend ìyẹn ni ò dáa ẹ jẹ́ kí gbogbo àjọ kọ́ra lẹ́kọ̀ọ́ so frozen shoulder page 1 what is frozen shoulder frozen shoulder also called adhesive capsulitis causes pain and stiffness in the shoulder over time the shoulder becomes very hard to move ẹbí mo ní lè move wàláhì ní lè move èjìká yín mo ń fi eyín tí láńlẹ́dì ò bá sílé màá mú eyín báyìí ni màá fi ṣí omi because ṣẹ́rí pain yẹn ó máa radiate dé gbogbo ọwọ́ yín dé gbogbo lè fi ìka yín fi ṣí ordinary anything ẹlòmíì dẹ̀ lè rò pé kí nínú èdè Ọlọ́run nǹkan kan ò ṣe mí kí ló dédé fà so they said over time the shoulder becomes very hard to move after a period of worsening symptoms a frozen shoulder tends to get better although full recovery may take up to 3 years ó lè take ọdún mẹ́ta kẹ́ tó lè get full recovery ẹ dákun ẹ má gbàgbé láti máa double tap káwọn èèyàn lè mọ̀ pa jáde full recovery because tí ìdébì kankan nípa tapping o mo fi ní ẹ̀pẹ̀rò sọ́kàn thank you salted 14 for sharing so after a period of worsening symptoms a frozen shoulder tends to get better although full recovery may take up to 3 years physical therapy with a focus on shoulder flexibility is the primary treatment recommendation for frozen shoulder. Charity about níbẹ̀ wọ́n ní physical therapy. Èèyàn máa lọ fún physical therapy. Dé bẹ́ẹ̀ náà. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh Big Daddy. Ẹ káàbọ̀. So physical therapy yẹn ó máa help. Dé bẹ́ẹ̀. Fi hàn yín. Àwa tá bá lè lọ fún physical therapy. Inta lè ṣe nínú ilé. Fúnra wa good evening my bestie Sister Mole Olúrántìmí. Good evening. So, nǹkan tá lè ṣe nínú ilé, màá sọ fún yín because this is what I'm going through right now. So, frozen shoulder most commonly affects people between the ages of 40 and 60. Ṣé rí pé mo wà nínú bracket yẹn. Ìgbà tó máa ń yọjú between the ages of 40 and 60. Àwa tá bá ti wà níbẹ̀ between the ages of 40 and 60. Ẹ jẹ́ ká tẹ́tí sílẹ̀. Àbí ká àwa tá bá ì tí wọbẹ̀ náà. Ẹ jẹ́ ká share pẹ̀lú àwọn òbí wa. Àwọn uncle wa àwọn aunties wa tó jẹ́ pé wọ́n ti wà ní bracket yẹn between 40 and 60 ó lè má jẹ́ shoulder ó lè jẹ́ knee ó lè jẹ́ tíṣẹ́ mọ̀ kò síbi tí ò ti lè ṣe èèyàn and it occurs in women more often than men àwa obìnrin yìí náà Ọlọ́run ló mọ̀ tá a ṣe àwa obìnrin ló máa affect jù kò really affect ọkùnrin o àwa obìnrin ló máa affect jù ṣé mo pa wà la máa gbé ọmọ a máa pọnmọ a lóyún a máa dáná a máa lagi a máa ṣe gbá a máa ṣàwo òun ló fi jẹ́ pé àwọn obìnrin ló affect jù. In addition, people with diabetes and thyroid conditions are at an increased risk for developing frozen shoulder. Wọ́n lẹ́ni tó bá ní diabetes èmi ò ní so nǹkan abẹ́ni tó bá ní thyroid condition kí ló máa ń fa thyroid condition nígbà tí mo wá sí Nàìjíríà mo rò pé mo fi hàn àwọn allergian tó wá sọ́dọ̀ mi mo ní kẹ́ máa jẹ iodized salt tí n bá ń bọ̀ Nàìjíríà mo máa ń gbé yọ̀ mi dání àwọn tó bá fẹ́ mi dáná gan mo máa ń kó púpọ̀ wá débi pé máa ń kó fún wọn
ìgbà mi ṣe máa àwọn èèyàn tó máa ń kẹta oúnjẹ I give it to them pé iodized salt òun nìkan lò ṣe ti rí iodized salt ṣe rí nǹkan tó máa ń fa thyroid problem ẹ mọ̀ tó máa láwọn èèyàn ní gẹ̀gẹ̀ ẹ máa ráwọn èèyàn tó máa ní gẹ̀gẹ̀ òun ni thyroid problem ṣe rí ní Nàìjíríà kí man we lack iodine tá a bá ní iodine nínú system wa ṣe mọ̀ kí n jẹ iodized salt ordinary salt la kàn máa ń jẹ ẹni tí iodine level wa tó bá lò òun ló máa ń fa gẹ̀gẹ̀ mi ì tí ìrèyàn kankan nílùú yìí tó jẹ́ pé tí gẹ̀gẹ̀ tó common fún because àwọn èèyàn mi wà àfẹni tí ò bá mọ̀ lack of iodine àwọn àtàwọn South Africa ló máa ń ṣe jù àntorí pé kò kí n sí iodine ẹ ṣe àkókò mọ̀ iodine iodine mo tiẹ̀ dúpẹ́ pé mo spell yẹn dáadáa o torí àwọn alákatakítí àáfàá wa ń lù sẹ́yìn ó ní mo kàn ń sòyìnbó lẹ́nu ó lèmi àti bàbá mi a lè spell bóyì máa wá ṣe show fún yẹn ẹ má wọrí show yẹn ó máa gba spelling show ni ẹni tó bá gbà ẹ̀bùn wà fún bóyá mi ìmọ̀ bóyá Saturday àbí mi ìmọ̀ ṣá bó a máa ṣe láìpẹ́ máa bèrè àwọn question so ẹ máa make sure pé ẹ ń follow àwọn kinní mi tí mò ń post sórí Facebook mo kàn lè béèrè question ẹni tó bá gbà 5k tó bá gba full answer 5k tó o bá gbà ẹni tó bá pè wọlé tó bá gba 2k bó ṣe máa lọ nìyẹn so iodized salt ìkùbí lórí àwọn nǹkan tá à ń ṣe yìí náà máa béèrè question lórí ẹ̀ so ẹ máa lọ ra iyọ̀ tó ní iodine nínú iodized salt please ó ṣe pàtàkì òun ni kẹ́ ẹ máa rà jẹ iodized salt òun ló máa ń fa thyroid disease yẹn ṣe ti get oore náà là ń ṣe yìí bá àti ẹ̀kọ́ lé bá kọ́ skúlù bá kọ́ nǹkan kan bá wà ní nǹkan kan bọ̀ oore tá à ń ṣe yìí náà ó lọ pẹ́nu. So they say that people with diabetes and thyroid condition are at an increased risk for developing frozen shoulder. So èmi ti rule ara mi out mi ní thyroid disease mi ò dẹ̀ ní mi ní diabetes. So however a frozen shoulder can happen to anyone at any time ló lè ṣẹlẹ̀ ẹ má ní nítorí bracket àwọn tó kàn máa ń ṣe jù from ọmọ ogójì ọdún 40 ogún méjì títí dé ọmọ 60 ọdún ló máa ń ṣe jù but ó lè ṣẹlòmíì náà tí ò tó èjì ẹ̀. So they said it could happen to anyone at any time. Sometimes it may happen after an injury or surgery. Sherry, ibi tẹ́mi wá fọ́ sí rẹ̀. Mine, they said it could happen after an injury. Mine is an injury. Injury ló fà ti tèmi. Ṣé mo mi injury póríṣiríṣi. Ó lè já àwọn ẹlòmíì. Mo máa ń sọ fún yín pé the only reason tí máa ní kéèyàn kúrò nínú relationship tọkùnrin bá ń lù ẹ́ lúlù. Even physical and mental abuse. Ẹ máa ń gbọ́ tí máa ní ẹ kúrò. Ṣé nítorí lúlù ẹlòmíì ti kúrò nínú marriage lúlù tó jẹ́ pé kò ì tí ì bọ́ nínú ẹ̀ kò ì bọ́ nínú ìyà tó jẹ ó yìí ran kò ẹlòmíì ò ìbọn so kó tó di pé kíní ẹ dákun bóyá èyí tó bá kàn jẹ́ pé ọkọ mi ń ṣe kíní kan ẹ gbójú kò ìta ọlọ́mọ wálé bó ṣe rí ẹni marriage tó bá ti jẹ́ pé lúlù tá a lè fẹnu bára wa sọ̀rọ̀ kọ́kọ́ má lè sọ pé ìyàwó ẹ̀ pé aya mi ò ṣẹ̀ mí àwọn ọkùnrin náà máa ń go through abuse o àwọn obìnrin kan wà náà tó ń fọ́gi fọ́pẹ́ o ìyá Ondo Rashida Jamiu òun máa ń fọ́gò mọ́lẹ̀ fi gò lù pípa lúlù gbogbo ẹ̀ ní o ọ̀rọ̀ yìí ń bọ̀ lórí ẹ̀ o ìsìnkàn o máa ṣe ṣó fún yín rẹpẹtẹ ó máa bóyá episode 30 ni o pẹ̀lẹ́rì ni màá máa gbé jáde o pẹ̀lẹ́rì ni o torí mo rí post kan ṣe mọ̀ pé ọkọ ọtí lórí yẹn má lè jọ̀nú mo sọ fún yín tó lọ bẹ́ẹ̀ ipe kó dáríjì ìyá òun kó dáríjì bàbá òun kó dáríjì àwọn sísítà òun kó wá tún dáríjì èmi àti láńlẹ́dì yẹn ni ò wá yé mi èmi ọmọ ọlọ́mọ ọ̀dọ̀ orúkọ tèmi tó kàn fi sí ẹni ò yé mi mo rò pé Rashida Jamiu Rashida Ganiu Yondo bá capitalize lórí yẹn ẹ mọ̀ pọ́kọ́ ẹ̀ ò sì gbádùn torí mi rò pé inú bàbá tó bí cousin Jamiu gan máa dùn pé ó lọ báwọn bẹ oníkọ́ àforíjì ṣé yẹ kò nọ́mà ná ẹ mọ̀ pọ́n ló wà nú àlejò ní so tí tèmi tó wá sọ yẹn abárí post Rashida Jamiu lórí Facebook ló bá ní ẹ àdàbí tèmi ò bá ṣe tí mo ṣe náà fi sọ kàlárí bá wí ọkọ tó rí ẹ ò pé èmi wá sọ wípé àdàbí tó bá jẹ́ pé èmi school mother Rashida Jamiu Rashida Ganiu Yondo àdàbí ẹjọ ẹ bá mi gé ibi báyìí gbogbo ẹ̀yin èèyàn ẹ bá mi gé ibi báyìí mo ní ìdí ẹ
Olúwa ní fi ṣe ọmọ mi Kausara ibi báyìí nìkan mo máa dá post àdàbí tí èmi Sùúrùrà tí n bá mọ Rashida Ganiu rí láyé mi àdàbí tó bá jẹ́ pé mo gbóǹdó àdàbí tó bá jẹ́ pé mi mo fòògùn fa ọkọ ẹ̀ àdàbí tí n bá bóun àtọkọ ẹ̀ parí ìjà rí àdàbí tí n bá gẹrun orí ọmọ ẹ̀ bó ṣe ní mo ṣe àdàbí tó bá jẹ́ pé mo jí ní góòlù àdàbí tí mo bá jí aṣọ ẹ̀ báwọn ọmọ ẹ̀ bó ṣe kó wọn wá sí kóòtù tọ́láwọn máa ń raṣọ ìyá àwọn lọ́rùn mi àti bàtà àdàbí tó bá jẹ́ pé mi ni mo da ìgbéyàwó Rashida Ganiu àti Kazeem Jamiu rú àdàbí tó bá jẹ́ pé mo lọ́wọ́ nínú bí Rashida Ganiu àti Rashida Jamiu bọ́n ṣe kọra wọn ìbínú Ọlọ́run kó máa bá mi gbé ní gbogbo ogun tí Rashida Ganiu gbogbo rọ́ tó ń pa kó ṣẹ mọ́ mi lára tí n bá wá mọ ọwọ́ tí mi mẹsẹ̀ ń bẹ̀ tó bá jẹ́ pé èmi Sùúrùrà kan ni mo da ìgbéyàwó Rashida Ganiu rú ẹ gbọ́ lórí nǹkan tí sista Mewò Lákáwá sọ pé kò dárúkọ mi ń gbà yẹn gbogbo ìgbà yẹn ló sì ti ń búlì èmi àtàwọn ọmọ mi mo sọ fún yín nígbà tí mo mú lọ́rùn ọwọ́ gangan bàbá tó bí Kazeem Jamiu mo ní police report mo yìí ní àtàwọn lọ́ọ̀yà tí mo ti lọ bá sọ̀rọ̀ àwọn náà fi ànábì Muhammad sallallahu alaihi wasallam bẹ̀ mí tọ́ní kí n jọ ni mo fi dá kéèsì yẹn rú mo láti settle out of court láì mọ̀ pé àṣẹyà Kazeem Jamiu ó lọ́wọ́ ń díẹ̀ torí Rashida mo lẹ́rìí yẹn lọ́wọ́ àwọn Jamiu family wọn bí wọn dákọ́ sọ̀rọ̀ torí òun ó ta àṣírí wọn ẹgbà ọ̀la àṣírí náà ò ní wá jáde àwọn ìtẹ́mi náà gbọ́ yóò send sí mi èmi akúkú bá yín gbé síta ẹ má wọ́rì àsìkò ń bọ̀ lọ́lọ́run wí so ọ̀rọ̀ frozen shoulder láyìí wá sọ mo ti sọ tí n bá wá ṣe gbogbo nǹkan tí Rashida Ganiu ní mo ṣe yìí pé tí mi ìdálé ẹ̀rù tí mi ò jí ní góòlù tí mi ò fògùn fa ọkọ ẹ̀ nínú ilé tí mi ò gẹrun orí ọmọ ẹ̀ tí mi ò jí bàtà tí mi ò jáṣọ bó ṣe kó àwọn ọmọ mẹ́fà wá parọ́ mọ́ mi ní court subhanallah tí mi ò sì lè defend ara mi because òtútù mú mi láti inú mo ń ké ṣé rí ẹ mọ nǹkan tẹ́ expect kí nǹkan bá yín lójijì tá Ọlọ́run ní jẹ́ kẹ́ rírú ẹ̀ ṣé mo pé tán bá ní jẹ̀bẹ̀tẹ́ gbọ́mọ léèyàn lọ́wọ́ èmi ni mo gbé lọ sí court fún cyberbullying ó débẹ̀ bá ẹkún ló ń sun ó wá ń pretend now ó náà ń ṣépè fáwọn ọmọ òun lẹ́rí tó ń preach ọ̀rọ̀ Jésù kíní mẹ́ta ló ṣí fún mi lórí TikTok exposing Surat Alesh exposing Aleshta TV overcoming Aleshta TV láìṣẹ̀ láìrò ó sì ń defame mi àtàwọn ọmọ mi ṣé wàá rò pọ̀ lọ́hùn sùn ṣé ní gbogbo tí mo sọ yìí tí mi ò bá ṣe ní àwọn ọ̀rọ̀ tó pamọ́ mi ìbínú Ọlọ́run máa wà nínú ilé Rashida Jamiu Rashida Ganiu Yondo tọmọtọmọ ẹ̀ torí gbogbo àwọn ọmọ mi ló kó sórí ìkíní àwọn ọmọ ẹ̀ ó kọ RIP ó dàbí bóyá mo tún ní ẹ lọ sórí Aleshta TV ẹ rí mo pin ẹ díẹ̀ lèyí tó wà ń bẹ̀ yẹn torí àwọn kan tó ń romance bàbá ọmọ náà ó wá rò pé òun máa jèrè àwọn ọmọ yẹn oró òdodo ò dẹ̀ sọ ó wá lọ bẹ́ẹ̀ torí pé kó lè fìwọ́ lọ́rùn sílé àtàwọn ẹbí ẹ wá fẹ́ gbérọ́ lé mi lórí wàláhì ẹ ní í mu jẹ mo fi Ọlọ́run tó lẹ̀mí mi ṣẹlẹ́rìí mi ò ń ṣẹ́ni téèyàn ń kọlù tó mu jẹ àdàbí tí n bá ṣe ń tán ni mo ṣe tí mi ò ṣe tí mi ò mọ̀ rí tí mi ò gbọ́kọ ẹ̀ tí mi ò fògùn fákọ ẹ̀ ẹni ìyá gbé kíní bathroom mi nínú ilé mi àwọn fídíò mi á ṣe voice over lé lórí ánú nílé ọkọ òun ni mo wà àwọn kan dẹ̀ gbàjẹ́ wàláhì ẹni tó bá tẹ̀lé Rashida Ganiu gbogbo kíní tó lóhùn sí ẹni tó bá kọ nǹkan síbẹ̀ derogatory comment lásán ìjó iná Ọlọ́run máa jó nítorí wọn nítorí ti máa forí gbénú ẹ̀ à ń sọ̀rọ̀ sẹ́yìn ẹni tí mo ṣe kíní ó dẹ̀ wá mú orúkọ ọmọ ẹ̀ Akin ẹ ti máa ń gbọ́ lẹ́nu mi tí mo ní gbogbo àwọn fake orúkọ tó ń kọ ó wá lọ fi comment síbi ọ̀rọ̀ sẹ́yìn tí ò kàn àwọn tó ń ṣépè ń sẹ́yìn gba àwọn ló lè pé wọn àwọn lórí ibú ló lè pé wọn ebe mi tẹ́ fún jọ́ méje rè ebe fún kéwọn náà jọ́ méje because Ọlọ́run tí mò ń sìn kò ń sùn bẹ́ẹ̀ ni kò ń kú tọ̀run gbé ọmọ olóore ò ní kú sípò ọ̀kà mo lè má máa kà pé nǹkan báyìí ni mo ti ṣe nísẹ́yìn I don't have to because that's not me wọn gbogbo àwọn tó ṣoore mọ̀ pé mo ṣoore èèyàn kan kọ́ school private school tẹ́lẹ̀ lè afford èmi látà wá sì ń sanwó àwọn ọmọ tó ń lọ sí school yẹn àìmọye àwọn tó ń lọ sí school yẹn ẹjọ́ ta ló ní ládàá èèyàn kan sí iléeṣẹ́ búrẹ́dì ẹnìkan wá ra búrẹ́dì ń bẹ̀ pé àwọn ẹni tẹ́bi ń pa ẹ̀ máa jẹ́ ẹlẹ́mi ò kọ́ mọ́ṣáláṣí
Mi ò ní náà ni. So ẹ jẹ́ ká máa bọ́rọ̀ wá lọ. So anatomy of a frozen shoulder. Kausara èyí tó record nù yẹn ó ti tó ibi kékeré yẹn mo kàn fẹ́ dá post ibẹ̀ yẹn ni. So anatomy. The shoulder is a ball and socket joint made up of 3 bones. 3 bones in the shoulder are made up of. The humerus, upper arm bone. Upper arm bone. The scapula, shoulder blade. The clavicle, collarbone. The head of the upper arm bone fits into a shallow socket in the shoulder blade. Strong connective tissue, called the shoulder capsule, surrounds the joint. To help your shoulder move more easily, synovial fluid lubricates the shoulder capsule and the joint. Charity shoulder abama move dada. Only kini synovial fluid lubricate. Ọlọ́run ló ti ṣe sínú bẹ̀ wá ńgbà tá ó ti ń bí wa ó ti wà ńbẹ̀. And the shoulder capsule and the joint. Òun ló ń jẹ́ kí shoulder capsule wa ṣé mo bá ṣe lè gbé ká lè rotate ẹ̀ in tó wà ńbẹ̀ nìyẹn. Àwòrán in tí mo kà fún yín ni. Ṣé ti rí? Kò kí ní Amẹ́ríkà wọ́n ń finá sínú ilé. Mi mọ̀ why. Kò ń síná nínú yàrá wa. Bọ́n ṣe kọ́ nìyẹn o. Mi wá mọ̀ tó ń gbé sí suburb tí mo wà. Kò sí wọ́n ń finá sínú yàrá. Wọ́n ń finá sínú living room. Ṣé wá rí inú bathroom? Iná tó wà ń bẹ ó lé 20. Inú kitchen. Iná tó wà ń bẹ ó lé 10. Kitchen àti kíní wọ́n ń finá sínú kò síná rárá nínú living room. Living room tẹ̀ máa ní pálọ̀. Àwọn yàrá wa kò ń síná ńbẹ̀. So ọpẹ́lọpẹ́ mo ní ring light kékeré kan òun ni mo lò òun lè fi rí ná. Otherwise lamp light mo tún ní. Ibi tí lamp light mi dẹ̀ wà ṣe mo jìnà tí bá jókòó sórí chair ó wà lórí table computer mi tí ma fi ń ṣe kíní ibẹ̀ mo fi lamp light sí. So àwòrán shoulder kí gbogbo tí mo kà tán nísinsìn àwòrán ẹ̀ ní kẹ́ bá lè fi rí. So now description. In frozen shoulder, the shoulder capsule thickens and becomes stiff. Sherry got a fini frozen shoulder. Ẹ ti mọ̀ kíní tó ní pé òun ló lubricate shoulder wa tó fi ta fi ń ráyè rotate yẹn. Ó ti become thickened, ó ti thick. Ó thick ṣé mọ̀ kàkà tó yẹ ṣé mọ̀ tó bá ní èèyàn bu àdí àgbọn àbóròró ṣé mọ̀ pé nǹkan yẹn máa ṣe kí òróró yẹn kó ti wá sùn ṣé mọ̀ pé kó ti sùn kó ti dàbí ọ̀rá ṣé mọ̀ pé kò ní move freely kò ní dàbí ìgbà tí ọ̀rá tó yọ yàtọ̀ sí ọ̀rá tó ti dì. Òun ló thick òun ní nǹkan tó ń sọ ń bíbá and it becomes stiff and thick. So tó bá ti ọ̀rá kíní lubricant yẹn tó bá ti dì papọ̀. So shoulder wa ó máa become stiff ó máa wá thick. Thick bands of tissue called adhesions. Develop in many cases. There is less synovial fluid in the joint. Wọ́n nítorí pé fluid tó wà níbi joint wa yẹn kò sí ńbẹ̀ mọ́ àbí ó ti kékeré. Ṣé mọ̀ kíní àyín onímọ́tò tẹ́ máa ná fi oil sí kíní. Ṣé mọ̀ pé tó oil bá ti tán tí gbogbo kíní máa máa dún krakakrakaka tó máa lọ nídìí láti oil nǹkan kan. So that's kind of nǹkan tí mo lè fi wé. The hallmark signs of these conditions are severe pain. The signs àwọn nǹkan tẹ́ máa rí tẹ́ máa experience severe pain and being unable to move your shoulder. Pain yẹn máa so pọ̀ tó jẹ́ pé ẹ ní lè gbé apá yín. Wàláì ẹlòmíì tó bá ṣẹlẹ̀ sí ṣẹ́ríkà ní pé mi ìjẹ́dá kan pé mi kí n rò pé èèyàn kan ń ṣe èèyàn àbí pé nǹkan kan bẹ́ẹ̀ yẹn ẹlòmíì lè ti rò pé bóyá fi ṣe òun ni pé kí ló lè dé tó yìí. Báwo ni ọmọ mi almozriti bó ni ìdùnnú ọmọ alẹ́ṣin lọ́yẹ́ ṣẹ́rí nǹkan tó máa ń fà á nìyẹn o ẹnìkan kan ò ṣe wá o ó lè ṣèyàn lẹ́sẹ̀ ó lè ṣe ní kínní. So wọ́n ní pé the signs of this condition are severe pain and being unable to move your shoulder either or on your own or with the help of someone. Even kéèyàn fẹ́ bá yín gbé wàláhì ẹ máa rò bíi pé wọ́n fẹ́ ṣe púpọ̀ táyàn ni. O ò ní pain yẹn máa sóòpò omi á sì máa dá lójú àgbàlagbà. It develop in 3 stages. Ọ̀nà mẹ́ta ló fi máa ń develop. Ọ̀nà àkọ́kọ́ freezing. In the freezing stage, tó bá wà ní freezing stage yẹn, you will slowly have more and more pain. You will slowly have more and more pain. As the pain worsens, your shoulder loses range of motion.
Freezing typically lasts anywhere from 6 weeks to 9 months. Sherry, the first stage ni freezing stage. Freezing stage yẹn ló máa ń last ọ̀sẹ̀ mẹ́fà sí oṣù mẹ́sàn-án. Pain yẹn ó máa ń pọ̀ gan. Torí pé ẹ kàn máa wò pé kí ló lè dé? Ẹ lo Tylenol, ṣe Panadol gbogbo ògùn tẹ́ lò kò ní lè ràn. Kò ní ràn. Ṣé mo ó lè jẹ́ kẹ́lòmí rò pé kí leléyìí kí ló ṣẹlẹ̀? Àga wọn lé olórogún àbáṣọ tí ìyàwó mi àbí ṣé mo ẹlòmí tẹ́ gbọ́kàn fọwọ́ kan bá ṣe máa gbé ẹni lágbèjẹ́ báyìí ló fọwọ́ kàn mí léjìká. Wọ́n á ti rò lọ sí nǹkan mi. So stage 2 ẹ mọ̀ pé stage 1 freezing ni o. Ẹni tó bá ní ìdáwọn kíni mo lè ya picture gbogbo ẹ̀ kẹ́ẹ̀kan sí mi nínú WhatsApp mo lè send ẹ̀ sí ẹ lè ní lọ́wọ́. Àwọn ìyá wa àbí bàbá wa àbáwa fúnra wa tàbá kàn ní lọ́wọ́. So stage 2 the frozen stage. Painful symptoms may actually improve during this stage, but the stiffness remain. During the 4 to 6 months of the frozen stage, daily activities may be difficult. Ṣé tó bá ní frozen stage yẹn? Wọ́n ní 4 to 6 months, daily activities could be difficult. Wàláì kò sí rọ́mẹ̀. Ṣé ordinary nǹkan tẹ́ ń ṣe? Ẹ ní lè ṣe. Ṣé rí kẹ́ fẹ́ gbé ọwọ́ mú nǹkan lókè? Ṣé wọ́n pé kí o fẹ́ mú nǹkan ní òkè ẹ ní lè gbé. Bra láti dè, wàláì mi lè wọ bra. Mi ò lè wọ bra. Bra táwa obìnrin simple because you won't even be able to move that. Ẹ rò pé kí leléyìí. So ọlọ́mọ are difficult. Stage 2 nìyẹn. So stage 3 thawing. Ẹ mọ̀ bí ìgbà téèyàn bá gbé nǹkan tó freeze ẹran tó ti wà frozen ká wá gbé sílẹ̀ ká la fẹ́ kó tọ̀. Ìyẹn ni stage 3. Shoulder motion slowly improved. Ṣé mọ̀ shoulder motion yẹn ó máa slowly improve. Ṣé mọ̀ padà sí kíní. Improve during the thawing stage. Complete return to normal cycle and motion typically takes anywhere from 6 months to 2 years. Ṣé rí kí èjìká wa àbí tó bá jẹ́ ẹsẹ̀ náà ló ti ṣèyàn ní frozen kíní yẹn ti ṣèyàn. Kéèyàn tó lè fully recover. Ó máa ń take 6 months to 2 years. Ṣé mọ̀ ó depend lórí ara oníkálùkù bó ṣe rí. So now kí ló ń fà? Kí ló ń fà frozen shoulder? Èyí tí mo fẹ́ kà fún yín rẹ̀. Kí ló ń fà? The causes of frozen shoulder are not fully understood. There is no clear connection to arm dominance. The dominant arm is the arm you prefer to use for most tasks or occupation. A few factors may put you more at risk for developing frozen shoulder. Èyí tí mo kọ́ kà wọ́n ní kí ló lè fà? Wọ́n ní wọ́n mọ̀ fully understand nǹkan tó lè fà. Wọ́n nítorí wọ́n rí ẹ̀rí pé ṣe máa wà mí wà right-handed ẹlòmíì dẹ̀ wà left-handed. Wọ́n rí ẹ̀rí yẹn pé àbí nítorí à ń lo ọwọ́ ọ̀tún wa jù àbí nítorí à ń lo ọwọ́ òsì la fi ni. They don't understand. So èyí tí mo kọ́kọ́ kà nìyẹn. But wọ́n ní àwọn risk factor kan wà tó lè fi fà. So kí ni risk factor? Alákọ̀ọ́kọ́ diabetes. Ẹ máa wọ̀nyàn tó bá diabetes. Frozen shoulder occurs much more often in people with diabetes. The reason for this is not known. In addition, diabetic patients with frozen shoulder tend to have a greater degree of stiffness that continues for a longer time for thawing. Ẹni tó bá wà diabetes tó bá ní, wọ́n ní tí wọ́n máa ń pẹ́ gan kó tó lè lọ. Ó máa pẹ́ gan kó tó lè lọ. So other diseases, some additional medical problems associated with frozen shoulder include hyperthyroidism, which tí mo ti sọ fún yín, àwọn tó máa ní thyroid gẹ́gẹ́. Ṣé rí oríṣi méjì ní thyroid ta ní. Ìkan wà tó jẹ́ pé bóyá hyper, ìkan dẹ̀ wà under. Thyroid wa ó ní level tó gbọ́dọ̀ fi máa function. Hyperthyroidism, àwọn yẹn lè máa rí tó yẹ pé ẹyin ojú wọn ẹ máa rẹ́ lòbí tó yẹ pé ẹyin ojú ẹ̀ kàn máa ràn ó máa bulge out. Tẹ́yin ojú ẹ̀ ẹ mọ̀ kí ẹyin ojú yàn tó máa ràn ẹ mọ̀ ẹ kàn máa rí pé white ẹyin ojú èèyàn yìí yọ jáde. Wọ́n go through thyroid problem ni. Ṣé àwọn yẹn ló wà ní?
ìyẹn ò kí ń ṣe àwọn tó máa ń yọ gẹ̀gẹ̀ kíní náà ni kí la lè fi dẹ́kun ẹ̀ iodine salt ẹ máa jẹ iyọ̀ tó ní iodine nínú iodine salt ó lè dẹ́kun ẹ̀. So other diseases okay hyperthyroidism àbáwọn èèyàn tó bá ní Parkinson disease and cardiac disease ni àwọn tó bá ní heart problem ó ní ti tàwọn yẹn mọ̀ it takes longer kó tó lè lọ. Immobilization ẹ ṣáà mọ̀ immobilization kí a kàn gbé ọwọ́ sílẹ̀ ká má lò rárá ọwọ́ tẹ̀yìn ò lò rárá tẹ́ ẹ̀ move tẹ́ ẹ̀ ṣe nǹkan kan ó lè fà. Frozen shoulder can develop after a shoulder has been immobilized, held in one position without moving for a period of time due to a surgery, a fracture, or other injury. Having patients move their shoulders soon after injury or surgery is one measure prescribed to prevent frozen shoulder. Ẹmẹlòmíì bóyá ó ṣèṣe àbó ṣe surgery ṣẹmọ tó máa ní ọkàn gbé ọwọ́ wọn síbẹ̀ pé wọn move ẹ̀ kò bá jẹ́ kíní tó fi ń kọ́yàn ó wà important ká kọ́ra máa move ọwọ́ yẹn ṣe ọba iṣẹ́ yẹn náà ká kọ́ra máa move ẹ̀ torí tọwọ́ bá wà gbàm lójú kan tá a move ẹ̀ ó lè cause frozen shoulder. Ẹ gbàgbé láti tap Kausara èmi ni mò ń kọ́ yín ṣe yín àwọn èèyàn ò tap o tẹ́ ẹ bá gbádùn ẹ̀ àbí kí ìyá máa lọ sùn kí n dẹ̀ gbé kíní jẹ́jẹ́ ara mi kí máa ṣe nǹkan kan ẹ ṣeun. So kí wá ní àwọn symptoms tẹ́ máa rí symptoms ẹni tó bá need àwọn kíní ẹ kàn sí mi màá ya picture ẹ màá send ẹ sí nínú WhatsApp mi. What are the symptoms? Pain from frozen shoulder is usually dull or aching. Ẹ mọ̀ kéèyàn ní dull pain àbí aching pain. It's typically worse early in the course of the disease and when you move your arm. It's usually located over the outer shoulder area and sometimes the upper arm. Àwọn bí 30 rí nìyẹn. So, kí ni tẹ́ lè ṣe? Fúngbà tẹ́ bá ti experience nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ lọ rí dókítà yín. So, dókítà yín máa ṣe physical examination. So, the physical examination. So, after discussing your symptoms and medical history, your doctor will examine your shoulder. Ṣé mọ̀ pé pain yẹn pọ̀? Ó di dandan ẹ lọ rí doctor. Ìtẹ́mi náà ṣe nìyẹn, mo lọ ọ̀dọ̀ doctor. So, àwọn doctor máa béèrè àwọn nǹkan, especially primary doctor yín lè máa kọ́ lọ. Primary doctor mi ó refer mi sí orthopedic surgeon. Orthopedic surgeon òun ló ṣe kíni because ẹ máa sọ gbogbo nǹkan. Primary doctor yín ó ti ní gbogbo medical history yín and all of that anyway. So a lè ti fi mọ̀ pé báwo ni a mọ̀ bí tó máa refer yín lọ ẹni tó máa refer yín lọ bá. So after discussing your symptoms and medical history, your doctor will examine your shoulder. Your doctor will move your shoulder carefully in all directions to see if movement is limited and if pains occurs with the motion. The range of motion when someone else moves your shoulder is called passive range of motion. Ó dẹ̀ wá dùn mí pọ́n ní àkànṣó òyìnbó lẹ́nu ní àlè ká. Ta lẹni tó sọ pé àkànṣó òyìnbó lẹ́nu àlè ká? Ẹ má sọ ń sìn o. Ètò tá a mọ̀ ò kó wá sọ. A jáde ńbẹ̀. Ẹ̀yin admin ẹ máa kọ gbogbo àwọn question sílẹ̀ lóríṣiríṣi tá a béèrè. Your doctor will compare this to the range of motion you display when you move your shoulder on your own, which is also called active range of motion. People with frozen shoulder have limited range of motion, both actively and passively. Ṣàmọ̀ ẹni tó bá ní dókítà rẹ̀ òun ló ń ṣe àyẹ̀wò. Ó máa wò ó ṣàmọ̀ ó ní àwọn nǹkan tó máa sọ okay you only moving in 3 kìíní kan èmi ò ń ṣe doctor mi sí ní healthcare kìíní so ó máa mọ̀ ó náà máa fi mọ̀ so wọ́n wá ní kẹ́ lọ ṣe imaging test. Ngbà mo ti kọ́kọ́ lọ imaging test yẹn nǹkan tó ń pè ní imaging test rẹ̀ tẹ́ máa pè ní x-ray or what have you. So imaging test. Other tests that may help your doctor rule out other causes of stiffness and pain include x-rays. Ṣẹ́rí x-ray torí tí kíní bá ń ṣe èèyàn bẹ́ẹ̀ ó lè jẹ́ nǹkan míì but láti lè fi mọ kí ni nǹkan tó jẹ́ wọ́n máa ṣe x-ray lóríṣiríṣi náà máa fi mọ kí ló fa irú pain téèyàn níyẹn torí it could be other things. Brother King Amades ẹ káàbọ̀ ṣẹ́rí ẹlòmíì ó lè jẹ́ arthritis ló ń fà àwọn ẹlòmíì ṣe àrùn aromọléegun it could be them they're gonna do series of tests to rule out and to know what exactly nǹkan téèyàn tó ń ṣe èèyàn gangan
torí ẹ̀ ó wà important kéèyàn lọ rí doctor at least téèyàn bá ti rí doctor tó bá ti mọ nǹkan tó ń ṣe èèyàn bó jẹ́ àwọn ilé alágbo ọmọ àbí àwọn tó ní kinní náà ni ṣe mọ̀ ẹ lè sọ fún wọn pé ẹ ti mọ̀ dájúdájú pé nǹkan báyìí ló ń ṣe yín. So they said x-rays. Dense structures such as bone showed up clearly on x-rays. In addition, x-rays may show other problems in your shoulder such as arthritis. Nígbà tó ṣe x-ray ti tèmi wọ́n ní mi ò ní arthritis mi ò láwọn yẹn frozen shoulder ni mo ní ṣé ti understand. Magnetic resonance imaging MRI ẹ rí pé kí ni oríṣi mẹ́ta ni mo fi hàn yín. MRI náà and ultrasound ọ lè ní kẹlọ ṣe mọ̀ kan wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n á fi mọ tó ń ṣe yín gangan. These imaging tests can create better images of soft tissues than X-ray. They are not required to diagnose frozen shoulder. However, they may help to identify other soft tissue injuries in your shoulder, such as a rotator cuff tear. Mo ti ṣe rí, òun lẹ máa fi mọ̀ pé èèyàn ní rotator cuff tear. Yabeji Onitinko, thanks for the rose. Sherry rotator cuff kini yẹn náà. Shoulder náà nìyẹn náà máa ṣe. Shoulder ló máa affect. So wọ́n dẹ̀ láti repair. Tó bá repair náà ẹlòmíì ó máa wà ní serious pain ló fi jẹ́ pé à ń láti lọ rí doctor. Ṣé mọ̀ kàn ṣe proper diagnosis. Wọ́n á lè fi mọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀. Ẹ má gbàgbé láti tap Kausara ẹ ṣiṣẹ́ yín. So kí wá ní treatment? Ẹni tó bá ní ìdàwọn kíní kó béèrè máa yà sínú kíní máa sẹ́ndẹ̀ sí. Kí ni treatment? Àti débi treatment. Frozen shoulder generally gets better over time without surgery. Although it may take up to 3 years. Only take up to ọdún mẹ́ta. The focus of treatment is to control pain and restore motion and strength through physical therapy. Wọ́n fẹ́ kí èjìká wa kó padà bọ̀ sípò. But only take it ọdún mẹ́ta. But kò ń ṣọdún mẹ́ta ẹ lè fi máa jẹ̀rora o. Pay fully, kẹ́ fully pain-free. Non-surgical treatment. Most people with frozen shoulder improve with relatively simple treatments to control pain and restore motion. One of the most important things you can do is optimize your other health conditions that might be contributing to the frozen shoulder. Lára ẹ̀ náà ni mo sọ fún yín pé ẹ máa jẹ iodine salt. Torí tí kíní tó bá ní thyroid kíní tó bá control thyroid problem tó ní frozen shoulder ò ní lọ. Ṣé ti understand? Àwọn tó bá diabetes tó bá control level of your kíní kò ní lọ. Òun ló fi máa jẹ́ pé tàwọn yóò máa pẹ́. Èmi ò ní thyroid problem, mi ò ní diabetes. But injury ló fà ti tèmi. Injury ló fà. So, kí ni wàá sọ fún wa bí báyìí? Non-steroidal anti-inflammatory drugs. Ó ní àwọn abẹ́rẹ́ yẹn tí mo lọ gbà. Subhanallah. Abẹ́rẹ́ yẹn wọ́n máa gún wọnú egungun yín lọ ni. Bó ṣe rí abẹ́rẹ́ tó gún wọnú egungun yín lọ yẹn, ẹ máa gbà lóṣù mẹ́ta. A lè fi jẹ́ kẹ́ feel relief. Kí ni side effect? Kí ni steroid kí ni tó ń fún yàn? Weight gain. Èmi tí ń gba abẹ́rẹ́ yìí ti pẹ́. Apá ọ̀tún mi rotator cuff surgery tí mo ṣe. Mo sọ fún injury ló fà tèmi. Ẹ má bi mí pé nbo mo ti ní injury ṣé gbọ́. Ẹ má joyè olófòfò. Ṣé rí tí mo gbà. Nǹkan tó fi ní pé I'm a good candidate fún yẹn. Weight tí mo ti gain rí tó pọ̀ jù is 15 pounds. Nígbà tí mo gbà tí pain tọ̀tún tẹ̀ tó lọ, they will stop. Tó bá ti stop àwọn weight téèyàn gain ní 15 pounds yẹn, you go back to normal. Gbogbo ìgbà tí mo wá Nàìjíríà ògbó kíní yẹn, ṣé mo mi ní pain yẹn ti lọ, so I'm not. So now they've put me back to the frozen shoulder. Lápá òsì. Because bàtàpá ọ̀tún dùn mí, apá òsì ni mo máa sùn lé. Apá òsì mo fi ń ṣe gbogbo ẹ̀. Mo dẹ̀ ti ní injury lọ́nà méjèèjì. So now I'm on steroid. Bẹ́ẹ̀ bá rọ́mú mi tó bá dàbí pé ó peléke díẹ̀ sí. Àbí tí mi bá yọ díẹ̀ sí, mi ò lọ ṣe dí o. Kíní tí mò ń gbà ní abẹ́rẹ́ steroid fún kíní ni. Torí gbà téèyàn bá ń gbà, àwọn ìyá màmá rí mi màmá ní, ó dẹ̀ wá tún fáìn sí. Mo ní irú àdúrà wo nìyẹn mo fáìn sí. So pain tí mò ń jẹ kí máa jẹ lọ torí mo fẹ́ fáìn sí, torí wọ́n ń fún mi ní kíní steroid tó jẹ́ kí di yẹn báyìí ló
ló bá ń ṣe kí lọmọ ò bá ṣe gọ̀lọ̀ lọmọ ò ṣe gọ̀lọ̀ dé bí gbobìnrin ó bá lóyún kí ni steroid tí mo ń gbà ni ṣé ń wàá gbàdúrà pé kí steroid má lọ ni kí lóyìnbó ṣe coste fún ebo olùwọ́ mọ̀ fi coste gbé olùwọ́ fi coste gbé ẹni tó bá sì fẹ́ kí ìdíhùn yọ kó ní káwọn télọ̀ ń bọ́ bá ti ránṣọ kọ́ báwọn fi páàdì sí àwa torí pé àwọn èèyàn kan ní ó tún wá ṣe ẹ̀kẹ́ ẹ̀ tún wá dán sí torí ẹni kí n máa lọ gba kíní tó yẹ pé máa ń sukú báyìí máa ń gbogbo ẹ̀yìn máa dípọ̀ báyìí ọ máa di ọwọ́ mi mú ni àwọn àgbàlagbà méjì ló dọwọ́ mi mú thanks for the gift Alhaji wa Balinga ẹ ṣeun thanks for the gift ṣé wàá torí ẹ̀ tọrọ kan tí mísíkà ọmọ tọrọ ẹ̀kẹ́ yẹn tí wàá ń yọ sí steroid tí ń gbà ní bí n bá ti gbà á tán bàbá rẹ̀kẹ́ tó yọ díẹ̀ sí yóò padà bọ̀ sípò à ń sanra ń lè wà ẹbẹ rí kiri mo sì láìkí ẹ bẹ́ẹ̀ ọkọ ẹ pẹ́ lásìkò yìí mo láwọn bra kan tí mo ra Ọlọ́run ló ní máì tí kò gbogbo ẹ tọrọ torí bra tẹ ẹwọn regularly òní sáìsì lọmú yín ó bá ṣe kọbìtì lọmú yín ó ṣe kọbìtì ó kọbìtì bíi ti sista Kabira Bakare ní ó ṣe kọbìtì ọmọ mi ni so steroid òun náà fi ń treat ìtọ̀dọ̀ tèmi báyìí right now so steroid injection steroid injection àwọn kan wà tó jẹ́ pé non-steroid ìyẹn ni mo ṣẹ́rí non-steroid yẹn àwọn tó bá rí i pé wọ́n ní tendency àti gain weight rẹpẹtẹ àbẹ́ni tó ti tóbi wọn ò ní fáwọn yẹn ní steroid yìí eléyìí tèmi gbà torí steroid yìí ṣe mọ àwọn tí mo ń gbé weight ṣe mọ gbà kó tó máa ná lo steroid tó kàn wú dé wọn kàn steroid yìí náà ń pè ní máa wú ní Nàìjíríà máa wú wọn fi ń treat kíní pain bíbá yìí yóò wú gbogbo yóò wú dé ni láwọn yóò bá wò pé ọmọ pẹlẹbẹ yìí ń bọ́ lọ ti ṣe mọ̀ pọ́dẹ̀ láwọn ibi tí èèyàn máa ti gain àwọn weight yẹn ikùn mi ò yọ o àwọn ibì kankan gbé fúkẹ́ ni mò ń gan ti ó kàn gbé fúkẹ́ bọ́ ń jọba stop ẹ̀ so the steroid injection cortisone is a powerful anti-inflammatory medicine that is injected directly into your shoulder joint ṣùgbọ́n àná lẹ́tí mo ṣe rí inú shoulder joint yín inú egungun yín gangan náà máa gún abẹ́rẹ́ yẹn lọ mi rẹ̀ ń tó kò possible kò mi máa yọ lójú ẹ̀ ìwọ tó mi ò bá yọ lójú ẹ̀ wọ ọkùnrin tó bá lóòmú mọ́ra gan ìṣó jáde ń di ẹ̀ wọn ò gbọ́dọ̀ gún abẹ́rẹ́ yẹn wọnú inú egungun ẹ̀ náà máa gún wọn lọ wàá pe yááyò yákọyò èmi èèyàn méjì ni mo mú mi dání wọ́n ti mọ̀ èèyàn méjì ló máa mú mi dání bẹ́ẹ̀ ni mo sì máa pé bí ṣe ń ṣe àyẹ̀wò aláyò mi ò mọ̀ jábọ́ lójú yín inú egungun yín ó máa gún lọ síbẹ̀ ṣe rí bọ́n ṣe gún yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn ẹ dẹ̀ feel relieved wàláì ẹ feel relieved ẹ máa feel relieved so ìyẹn ni mò ń gbà yìí so tí wọ́n ní hydrodilatation if your symptoms are not relieved by other non-surgical method your doctor may recommend hydrodilatation. This procedure involves gently injecting a large volume of steroid fluid into your shoulder joint to expand and stretch the shoulder joint capsule. Wọ́n lẹ́yìn tí àwa tá à ń gbà máa wú tí ò bá jẹ́ pé kò wọ́ọ̀kì fún yín máa wú yẹn máa ń wọ́ọ̀kì fẹ́mi tó ṣe ọmọ ń feel relief àwọn ẹlòmíì tó bá fún wọn ní kinní yẹn pain yẹn náà tó bá yìí pọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ọmọ kùn wọ́n lóorun kan tó ṣe yẹn wọ́n ń ṣàwọn yẹn lásán wọ́n máa wá inject ẹmọ fluid natural kinní tó wà bẹ́ẹ̀ yẹn doctor máa inject ẹ wọnú egungun ṣe mọ̀ that way kinní yẹn kò ní wà stiff á lè ráyè máa rotate ìyẹn máa kàn kùn wọ́n lóorun fi ṣe ni. Hydrolitations can be performed by a radiologist, sports medicine physician, or orthopedic surgeon. Ṣé orthopedic surgeon ni doctor mi refer tèmi lọ bá. Òun ni mò ń rí orthopedic surgeon. Using imaging to guide the placement of the fluid. Tó bá ń ṣe kíní ẹ máa wẹ́ mọ́ bí ìgbà téèyàn wo nǹkan níbi TV. Tó máa rí gbogbo bí shoulder yàn. Lọ́ máa mọ gbogbo bí tó máa gún àwọn fluid yẹn sí. Then physical therapy. Specific exercise will help restore motion. This may be done under the supervision of a physical therapist or via a home program. Therapy includes stretching a range of motion exercises for the shoulder. Sometimes, it is used to help loosen the shoulder up before stretching. Don't sọ yẹn. Ṣẹ́rí kíní yẹn rè. Ẹ wo kíní tẹ́rí lọ́wọ́ mi. Hot or cold? Ṣẹ́rí hot or cold? Ṣẹ́rí hot or cold rè nǹkan tó wà nú ẹ̀ rè. Àwọn Alesian olólùfẹ́ mi mélòó kan
bóyá máa bá wọn ti ní kí n bá wọn get ẹ ṣẹ́rí mo tún ní kí ní eating pad bọ̀ eléyìí mi ò advice ẹ fẹ́yìn tẹwàá Naija iná yín ẹ wo eating pad yẹ o bó ṣe fẹ̀ tó onílà ni mo rà ṣẹ́rí bó ṣe wà ibikíbi tó bá wù yín ẹ ti plug ẹ máa tẹ ó ní low medium àti high ẹ fi sí bó ṣe jẹ́ kíní yẹn ẹ kàn máa gbé báyìí ẹ sùn lé ni kíní ó ń ṣe gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe because nǹkan tó máa sọ fún yẹn láti máa lò heat àti cold ṣẹ́rí eléyìí tó bá jẹ́ cold lẹ́fẹ̀ẹ́ sí ẹ máa fi sínú freezer for 2 hours always room temperature ló máa wà ó láti wà ní room temperature tó bá yẹ pé cold lẹ́fẹ̀ẹ́ lò 2 hours after 2 hours yẹn lọ mú kẹ́ tó lò ẹ wrap aṣọ mọ́ ẹ wá gbé síbi tẹ́ ẹ fẹ́ gbé sí bó jẹ́ shoulder ẹ mọ́rù tẹ̀ ní shoulder ẹ fi sílẹ̀ bẹ́ẹ̀ kò dín lọ́wọ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ṣọ́rọ̀ mi ti yé yín ṣe mọ̀ pé nǹkan tèmi ò ṣe fi nǹkan wéǹsìn kí ni aṣọ ti wà ń bẹ̀ ẹ má fi directly to your skin so tẹ́ bá ti lo cold yẹn tán tí ò gbó tí ò tutù mọ́ ẹ fi sílẹ̀ tó bá jẹ́ pé ẹ fẹ́ hot ṣe mọ̀ pé mi ní kíní heating pad tẹ́ ẹ bá fẹ́ fi sí kíní ẹ fi sínú microwave yín only for 55 seconds péré ṣe rí bẹ́ẹ̀ ṣe fi sínú microwave for 55 seconds yẹn ó máa rise heat yẹn máa rise 55 seconds yẹn ẹ má gbàgbé máa faṣọ wé náà o ẹ fi síbẹ̀ nǹkan tí mo fi ní eléyìí ìdáfẹ́yìn tẹ́ wà ní Nàìjíríà bó bá ṣe yasúré múná dé ẹ sáré fi sí microwave 55 seconds tí 55 seconds yẹn tẹ́ bá rí pé gbígbóná ẹ̀ kò gbóná tó ní tiyín ẹ add 10 extra seconds thanks for the rose Sister Bọ́lájí Ṣọ́rẹ̀mẹ́kún ẹ jẹ́ má gbà ṣe mọ̀ ẹ wá fi sí ó lè jẹ́ ìjìká ó lè jẹ́ ẹsẹ̀ ṣe mọ̀ ẹlòmíì ó lè jẹ́ ẹsẹ̀ ẹ ṣáà mọ̀ ní ìwà ó lè jẹ́ bí orúnkún ó lè jẹ́ kíní ṣe rí kíní even ẹni tí ò ní frozen shoulder ṣe mọ̀ àwọn tó bá ní arthritis náà ó dáa fún wọn gan àwọn tó ní arthritis cold kan ni kọ́ má lo cold o àwọn arthritis nǹkan gbígbóná ó máa help ẹ fi síbẹ̀ ibikíbi kò bá jẹ́ ọrùn ọwọ́ kò bá jẹ́ pé kíní ẹ kàn ra ṣe báyìí ṣe mọ̀ ẹ fi sílẹ̀ ńbẹ̀ ẹ̀yin gan ẹ máa feel relief òun lélẹ̀ eléyìí kó jẹ́ gbígbóná àbí tútù kò sí tí ó wà fún ìyẹn ti lọ bẹ́ẹ̀ àwọn nǹkan treatment ṣe mọ̀ nínú ilé tẹ́ ẹ lè máa fi sí yàtọ̀ sí pé ẹ ti lọ gba kíní steroid shot yẹn ẹ lè máa lo àwọn yẹn náà ṣe rí èmi wọ́n máa ń kó àwọn oògùn pain fún mi òun ni mo ṣe máa ń rí kó fún yín èmi máa níwọ̀n lè wá sọ mí di junkie ṣe rí àwọn oògùn yìí ó máa jẹ́ kéèyàn sùn ní ẹ má wọrí èmi ti ń bá yín kó pamọ́ ó tiẹ̀ ní kan tán fún mi yẹn ó ní agbára jùjú wọ̀ mo kàn ló ń jọ yẹn níjọ́ tí mo lọ gba kíní yẹn nìkan torí pé already mo máa ń gba pain kiri látọ̀dọ̀ doctor mi eléyìí regular doctor mi fẹ́ lè tó ti lọ ọyìn fún mi mo kàn máa torí prescription ni insurance mo kàn máa san copay so èyí tó fi máa ń ta fake ẹ ṣáà ó kúkú yé yín ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀ jù ó yẹ èèyàn lẹ́ṣàn so ibi tí mo ti máa rí nìyẹn kí torí kò ń ṣe èèyàn lè ra nǹkan over the counter kò lè ràn doctor ló máa kọ́ ọmọ máa kọ́ bẹ́ẹ̀ but ẹ lò mí báyìí èyí tí mo ti lò látànà ẹ bí mo ṣe mí mo ṣọ̀mù tí o wàláì mi ò tí gẹ bí n bá rìn jù mo lè ṣubú o mo ṣe ní tí n bá ti parí program ọ̀gbọ̀nà yá àbèjì ráìsì ni màá fi jẹ àbí kí n tiẹ̀ kọ́ ra ro sẹ̀mó díẹ̀ kí ọ̀rọ̀ sẹ̀mó fẹ́lẹ́fẹ́lẹ́ máa fi ra jọ̀gbọ̀nà yá àbèjì ni kó ba lè ṣẹmọ̀ kí kíní oògùn yẹn ba lè tètè wẹ́ à ó yẹ kí n ti lò mí láàárọ̀ yìí o tànágò ìkú ò lára ṣe fẹ́ pa mí mélòó lè ra mi but doctor ẹ nítorí is because of my size ṣe mọ̀ pé mi tóbi tó bá jẹ́ èèyàn tó tóbi ara gba gbogbo oògùn yẹn sí so tọ̀dọ̀ tèmi ó máa ń pẹ́ díẹ̀ kó tó ṣe so kàkà kí máa ṣe kíní yẹn àwọn nǹkan yìí ni máa ń ṣe ó dẹ̀ wà very very important so non-surgical treatment àti sọ̀rọ̀ nípa yẹn physical therapy àti so máa fi physical therapy hàn yín torí pé èmi ń ṣiṣẹ́ mọ̀ ibi báyìí mo wà mo ní insurance mi máa lọ fún physical therapy ẹ̀yin tẹ́ ẹ wà ní kíní n tí wọ́n ń ṣe fún mi ń bẹ̀ máa sọ fún yín n tẹ́ ẹ lè ṣe nínú ilé ni ẹni tó bá ní gbogbo kíní máa fi hàn ṣẹ́rí wọ́n máa ní apá yẹn báyìí ẹ bẹ ṣe máa start ẹnu apá yẹn báyìí tẹ́ bá nà báyìí ẹ máa ṣe báyìí ó depend lórí apá tó jẹ́ ṣe mọ̀ báyìí kẹtù máa ṣe báyìí ẹ rọra máa ṣe báyìí ẹ tún ṣe báyìí ṣe mọ̀ pé kéèyàn náà nǹkan straight báyìí kẹ máa wá ṣe mọ̀ pé ẹ rọra slowly ẹ ń rotate ẹ ṣe rí stiffness yẹn ó máa lọ díẹ̀díẹ̀ ìyẹn ní another nǹkan tẹ́ lè ṣe ọwọ́ yín
èyí tó bá jẹ́ ó kójọ owó eléyìí ni ẹ fi ọwọ́ kejì ẹ fi gbámú lábẹ́ ẹ máa nà báyìí ṣe wọn pé kí ọ̀nà nǹkan tẹ bá nà sókè báyìí ẹ tún wá gbé wálẹ̀ ẹ fi ọwọ́ kejì ẹ fi guide because ẹ kàn lè ṣe lásán ṣe mọ̀ pé ó ń dùn yín torí ẹ tún fẹ́ re-enjoy ẹ fi ọwọ́ yẹn fi support ẹ níbi ṣé kí náà ń pè bíbà ṣé orúnkún or whatever kí là ń pè èmi ò rántí Yorùbá ẹ̀ jàre so ẹ fi ọwọ́ kejì support ẹ báyìí ẹ ṣàbíjẹ fọwọ́ yìí support ẹ òun lẹ fi máa support ẹ máa gbé wá sókè ẹ máa gbé wá sílẹ̀ ẹ lè ṣe lórí ìdúró ẹ lè ṣe tẹ́ ẹ bá sùn ṣe mọ̀ pé kéèyàn sùn kẹ́ fi ẹ thank you best friend mi elbow thank you that's why it's good to have a best friend elbow because ṣe rí bí n ṣe wà wọ́n ní mi ì lè kọ́ check mi ì lè kọ́ nǹkan kan because I'm still under the influence of oògùn tí mo lò like I'm here but I'm not there torí kò wear off pátápátá bí ẹ má kọ́ check bí n bá kọ́ check fún yàn lọ́wọ́ yìí tán rí date and time tẹ́rì dẹ̀ wà pé kínní kò ṣe ẹ sọ fún wọn pé ẹ mọ tẹ́ ń ṣe ń gba ẹ̀kọ́ ọláyọ̀ máa dáwọ́ yín padà fún yín so ẹ lè ṣe ní dùbúlẹ̀ ẹ dẹ̀ lè ṣe ní ìdúró ẹ máa support elbow yẹn o ọwọ́ tó ń dùn yín yẹn ẹ máa fi support ẹ o tó bá jẹ́ ẹsẹ̀ náà lẹ́tí ni ẹ máa fi ọwọ́ fi support ẹsẹ̀ yẹn o ẹ tó máa ṣe ẹ máa tó bá jẹ́ ẹsẹ̀ ni ẹ máa kakò ni ẹ kakò ẹ nà ẹ kakò ẹ nà ẹ mọ the same way ṣe mọ pélé náà mò ń nà à ń kakò à ń nà à ń kakò ṣe ti get bẹ́ẹ̀ náà nìyẹn ṣe máa ṣe ẹ lè ṣe lórí ìdùbúlẹ̀ ẹ dẹ̀ lè ṣe ní kinní so àwọn ẹni tó bá ti wá ṣe gbogbo yẹn tó rí pé gbogbo ẹ̀ náà kò lọ tọ̀dọ̀ tèmi sọ pé mo sọ fún ẹsẹ̀kẹsẹ̀ mo ti ń fìlì nǹkan tí mo ṣe lè tí mo ti ń move because torí pé mi ò ní mi ìwà diabetes mi ní thyroid disease ṣé àwọn tó bá ní bẹ́ẹ̀ kò ní yá kíákíá òun náà fi ní treatment yẹn ṣé àwọn èèyàn bẹ́ẹ̀ ní treatment wọn ó lè tó ọdún mẹ́ta yẹn because torí nǹkan tó tún ní lára òun náà fi ní kán take àwọn nǹkan yẹn tara yẹn ṣe mọ̀ kíní tó ń ṣe wọ́n á lè tètè lọ ebi èmi ni mo ti ń gbá apá kíní ebi èmi mo ti ń gbá apá mo ti ń gbé kíní ẹ má jẹ́ ń gbé jù ẹ má jẹ́ ń gbé jù ṣó ti yé yín apá yìí ń dùn wá ó tẹ̀ yìí ń dùn mí ná ó yìí ń dùn mí o ọpẹ́lọpẹ́ kíní yẹn ni ó yìí ń dùn mí o torí àyè ń biṣẹ́ mo ti ẹ̀ serious ó yìí ń dùn mí mo kàn fi hàn pé oògùn gbogbo tí mo lò ní o ó yìí ń dùn mí o bí bá ti jẹ ọ̀gbọ̀nà ìyá àbèjì ń sìn máa ṣe pé kíní so àwọn ẹni tó bá ṣe ògbó kíní fún bẹ́ẹ̀ tán rí surgical treatment so ẹ jẹ́ wá ká surgery if your symptoms are not relieved by therapy and other conservative methods you and your doctor may discuss surgery. It is important to talk with your doctor about your potential for recovery, continue with simple treatment, and the risk involved with surgery. Ṣé mọ̀ pé surgery, there are some risks tó wà involved nínú surgery. So wọ́n ní kẹ́ discuss ẹ̀ pẹ̀lú doctor yín. But kó tó lè débi surgery, gbogbo èyí tá a ti ṣe yìí. Èèyàn ńlá tó bá rí pọ́n ṣe gbogbo ẹ̀ náà. Ẹni yẹn dẹ̀yìn wà in pain. Wọ́n dẹ̀ fẹ́ kéèyàn wà in pain bẹ́ẹ̀ títí láíláí. So wọ́n máa sọ. Only surgery from frozen shoulder is typically offered during stage 2, frozen stage. To be on the frozen stage, no matter offer surgery. The goal of surgery is to stretch and release the stiffened joint capsule. The most common method include manipulation under anesthesia and shoulder arthroscopy. Sherry, surgery kò ṣe pé bóyá ó máa kún èèyàn yẹn. Ó máa fi èèyàn yẹn máa sùn kò ní mọ̀. Apá ẹ̀ tó gan yẹn. Àwọn dókítà orthopedic surgeon ó máa yank ẹ ṣe wọn pé kò sí èèyàn lè lajú sílẹ̀ èjìká tó ń dùn yàn kán wá mú kán yank ẹ ṣe mọ̀ tó bá yank ẹ yẹn ó máa dún kán ibi tó ṣe kíní yẹn ṣe mọ̀ kíní yẹn á lè máa rotate padà bọ́ wọn lè ṣe lójú lásán wọn láti kun ẹni yẹn lóorun wọn láti kun lóorun kán tó lè ṣe and that is tó bá ṣe gbogbo eléyìí tó ń ṣe àtàwọn tá à ń gba abẹ́rẹ́ máa wú tó jẹ́ pé a lè wọ bèrèsí àtàwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ tìdíwá tó ti ṣerógóyí jáde táwọn káwọn má tẹ̀rí olú ẹ̀ kọ́ má lòlú ẹ̀ ṣèdí kò ilé tó yẹn kò ilé tó yẹn mo yìí wọ́n ṣe ń pátá ṣẹgbọ́n mo yìí wọ́n ṣe ń pátá ó bá jẹ́ ẹ̀lẹ́lẹ̀ núlẹ̀ fún so wọ́n wá ní pé surgery yẹn wọ́n máa manipulate shoulder under the kidney anesthesia so in a shoulder arthroscopy your doctor may cut through tight portions of joint capsule. Ṣẹ́rí tó bá ṣe kíní yẹn táná máa yank ẹ̀ tipátipá yẹn. Wọ́n ní wọ́n lè gé díẹ̀ níbi joint capsule wa.
This is done using pencil-sized instrument inserted through small incisions around your shoulder. Why? Doctor, but I want. In many cases, manipulation and arthroscopy are used in combination to obtain maximum result. Most patients have good outcomes with this procedure. Cherry, I want to buy a ní diabetes one nígbà wọn láwo gan. In tó máa ṣe fún wọn òun lélẹ̀. Kíní yẹn náà yà yìí. Òun ni ẹni tó ṣe ti before and after ẹni tó ṣe rè. Before, èyí náà wo before tó ṣe ní àwọn dúdú. After, ẹ rí pé kò sí dúdú kankan bẹ́ẹ̀ mọ́. So wọ́n wá ní recovery fáwọn tó ṣe surgery. Thank you, Sister Renick. Recovery after surgery. After surgery, physical therapy is necessary to maintain the motion that was achieved with surgery. Recovery time ranges from 6 weeks to 3 months. And when to bá ṣe surgery, I'm máa lọ fún physical therapy. Ṣẹ̀ṣẹ̀ àti mọ gbogbo àwọn exercise tí mo sọ fún yín. Thank you, our UK best scholar. Tí mo ní ẹ fọwọ́ sí kíní, nǹkan tó máa ṣe fún yín nìyẹn bọ̀. Níbi tẹ́ ti lọ ṣe kíní, àwọn ẹ̀yin kọ́ lẹ máa ṣe fúnra yín. Inú mi máa ń dùn ni. Mo máa sùn sórí kíní. Ṣẹ́rí kíní eating pad yìí náà àti kíní. Wọ́n máa kọ́ gbé sí. Wàláì máa ń sùn lọ ni. Máa ń sùn lọ nítorí pé ó dáa kán kẹ́yàn náà. Ó dáa kán kẹ́yàn. But Nàìjíríà, insurance ni ó sanwó. Co-pay lásán lèmi máa san. Ẹ máa sùn báyìí, wọ́n á fi kíní. Ó tiẹ̀ tún wá ní kíní kan iyẹ̀pẹ̀ ni. Iyẹ̀pẹ̀ mọ́ bí iyẹ̀pẹ̀ funfun. Wọ́n á ní kẹ̀kẹ́ ọwọ́ yín bọ́nú ẹ̀. Kíní ẹ̀ bá yìí tí kíní ẹ̀ bá ó máa dùn mọ́ yín báyìí ni. Iyẹ̀pẹ̀ á máa rotate. Different kíní náà máa lò for, to put the heat. Wọ́n máa lo àwọn oníkíní eating pad yìí náà. Tẹ́ pé tẹ́ máa sùn lé, tẹ́ máa ṣe wákàtí kan yẹn. Máa ń gbádùn ẹ̀, irọ́ dà. Máa ń gbádùn ẹ̀. So, àwọn oníkíní therapy yẹn, ẹ lọ fún. All of take 6 weeks to 3 months after the surgery. Because you have to be going for physical therapy. Àwọn long-term outcomes after surgery are generally good. Ṣẹ̀mọ̀ is generally good. Ẹ̀yin tí gbogbo àwa ní tẹ́gbà máa wú, àtẹ̀yin tẹ́gbà máa wú torí ẹni tí ò bá ní tendency àti tóbi púpọ̀ jù lọ máa lò ní máa wú fún. Àwọn ẹni tó bá ti tóbi already wọ́n tún ní fún wọn ní máa wú. Èyí tó jẹ́ pé non-steroidal injection ló máa fún àwọn. Ṣó ti yé yín. Torí bọ́n ṣe ń fọyàn ní kíní yẹn. Ṣé rí ó máa build the shoulder yàn. Àwọn egungun yẹn ò ní máa kanra wọn. Kò ní wà Steve. Ṣẹ̀mọ̀, a lè ṣe kíní fún. Wákàtí kan ti pé mo láti ṣe lè. Okay? So, in some cases, however, even after several years, the motion does not return completely and some degrees of stiffness still remain. Wọ́n ní pẹ̀lú surgery yẹn, ṣẹ̀mọ̀ yẹn ò ní padà bọ̀ sípò gangan téèyàn rí béèyàn ṣe wà. But pain yẹn ò ní pọ̀ o. But kò ní ṣẹ̀mọ̀ ẹlòmíì. And other lele, mostly àwọn tí rẹ̀ máa ń ṣẹlẹ̀ síbẹ̀, àwọn diabetic patients. Àwọn tó bá diabetic. Ṣẹ̀mọ̀ like because nǹkan tó ń ṣe wọ́n yìí ń ṣe wọ́n. Although pain yẹn ò ní pọ̀, but kò lè lọ pátápátá. So although uncommon, although kò common, frozen shoulder can recur, ó tún lè padà wá. Although kò common, tó bá ti lọ ni, but ó tún lè padà wá. Àwọn òdè ló máa ń padà wá fún. Especially àwọn tó ní diabetes patient. Tí diabetes bá yìí wà present. Mo fi ní ṣe àmọ̀yàn tó ní diabetes patient. Àwọn nǹkan tí doctor yìí bá ní ẹ̀jẹ̀. Ní tó bá ní ẹ má jẹ, kẹ má jẹ. Ipe diabetes patient tó jẹ́ pé tí kò mójútó ó yìí lè padà wá. Ṣé wá rí gbogbo information tí mo fún yín yìí, èmi kan kọ́ ni mo sọ lórí mi. Èmi máa ń give credit where credit is due. Doctor mi, orthopedic surgeon ni, orúkọ ẹ̀ wà ńbẹ̀. Àwọn tó ti treat àwọn èèyàn náà kó gbogbo kíní yẹn jọ. Orúkọ doctor mi wà ńbẹ̀. Jason H.O. ó wà ńbẹ̀. Williams R. kíní àwọn rẹ̀. Ẹ jẹ́ give credit where credit is due. So, òun ni mo sọ fún doctor mi pé content creator ni mí. Mo kọ́kọ́ jẹ́ kí wá fi create content. Ẹ wá ní kí ló fa kíní blood pressure monitor yìí. Ó ní ìdí tí mo fi gbé wá fún yín. Ṣé nígbà tí mo lọ hospital, mi ò ní blood pressure problem. Wọ́n wá rí pé blood pressure mi high. Ṣé rí kí ló lè fà? Wọ́n rí pé mo wà in pain. Ṣé rí téèyàn bá wà in pain, you won't get your normal regular blood pressure. Àbí pé bóyá a ṣe sáré tán, blood pressure wa máa high. Àbájó, ó yá, ìwọ ọ̀rẹ́ mi ta la so disco, ó dùn láti jó. Ẹni tó bá mọ admin mi, Sister Bọ́lájí Ṣórẹ̀mẹ̀kún, ṣé ẹ máa ń rí ijó wọn ṣá? Bí a máa tiẹ̀ post video yẹn. Ijó tí wọ́n jó níjọ́ kìíní,
níjọ́ ta ṣe kíní wa lágbára Ọlọ́run èmi second kíní wa on load second year anniversary wa load lágbára Ọlọ́run no it's gonna be third but a ṣe ní kíní on load ní kíní ẹ rí bó ṣe máa ń jó yẹn ṣé mo pé tíyàn bá ti ṣe pákàlèkè bẹ́ẹ̀ bá take blood pressure yín ó possible kó high tó bá ṣe ń bẹ̀ so ó wá da fẹ́ni tó bá ti dàgbà lágbà àwa tá a bá ti ń dàgbà torí èmi sì mi ń ṣọmọdé mo láwọn ọmọ in their 30s èmi gan àtàwọn ọmọ mi lè kàn dàbí ẹgbẹ́ ni áádí mo lè bí lọ́mọ ẹni táwọn áádí ń gbèjà gan mo lè bí lọ́mọ baby face náà ló ń deceive wọn òun náà fi ń sọ wóróworó but I won't change it for anything cause gene ni bó ṣe wà nílé wa nìyẹn bá ṣe nílé wa nìyẹn mo dúpẹ́ fọlọ́ èmi náà sì jẹ oúnjẹ tó dá sí ni ṣe rí normal kíní wa nǹkan tó láti jẹ 115/75 then pulse wa 72 ṣe rí tá a bá wá take blood pressure wa tó bá high tí ò ṣe pẹ́ ni tó ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ doctor máa ní pé ó máa advice yàn pé kéèyàn kàn rà sílé ṣe mọ̀ pé torí ó high lé ọ̀dọ̀ doctor wọ́n mọ̀ pé torí àwọn nǹkan téèyàn ṣe ní ajá mi tó yàn lájá mi ẹ̀ káàbọ̀ ìyàwó mi alálùbáríkà ṣẹ́rí ó ṣe kíní ṣòṣẹ́rí tá a bá ti rà bẹ́ẹ̀ nǹkan tó wà nú ẹ̀rẹ̀ má jẹ́ kó jẹ́ pé pálí mo fi hàn eléyìí òun láàfin sá kẹ́mọ̀ torí mò ń sọ̀rọ̀ bí ṣe ń sọ̀rọ̀ yìí tí èyí téèyàn bá fẹ́ sọ̀rọ̀ rárá mò ń sọ̀rọ̀ mò ń ṣe kíní so ó máa high it's not gonna give me accurate kíní ẹ̀ so máa pa báyìí because you are not supposed to talk at all ẹ̀ láti relax ṣẹ́mọ̀ mò ń sọ̀rọ̀ so definitely ó máa high ṣẹ̀rí apá tẹ máa fún mọ́ rẹ̀ eléyìí bátìrì ló ní ẹ wà á tàn páwà ẹ̀ rí. irú ti dẹ́dì ni sẹ́ high blood pressure kì í ṣe. ṣẹ̀rí ó dáa kéèyàn nílé ṣẹ̀rí ẹ ti tàn bá ṣe ti tàn ń sin àmọ́ tó bá rà àwọn tá bá ti dàgbà ká máa nílé ṣẹ̀mọ̀ tá ti lọ oṣù kínní ìyẹn gan máa jẹ́ ká mọ tó ń ṣe gbogbo ẹjọ́ yìí ó máa lọ sókè because you not supposed to talk at all I'm not supposed to mo kàn fi hàn yín ni ipe kẹlẹ mọ bí ó ṣe bó ṣe rí the right number tó yẹ kó jẹ ó yẹ kó wà ńbẹ̀ ṣe rí tẹlómi náà tó bá wá ṣe tó bá tún wá lọ sókè tẹ pé kí ẹ wo tẹlómi ń sìn ẹ jò kí ló gbé jáde ó ní ó gbé 138/82 jáde oi ṣe rí 138/82 tó gbé jáde yẹn fáwọn ẹlòmíì àwọn tó bá ní high blood pressure tó ń lo oògùn fún it's normal for them normal kíní gangan téèyàn láti ní 115/75 pulse 72 you're supposed to talk at all tẹ bá fẹ́ ṣe ẹ ní sọ̀rọ̀ ẹ láti relax mò ń rojọ́ ẹ mò ń move so I'm not gonna get the right kíní ṣọ́rọ̀ mi ti yé yín tí n bá parí program tí mo ṣe mo máa mọ kíní tó jẹ́ gangan then torí pé mo tún wà in pain okay mo ti pa when you are in pain your blood pressure will rise because whenever you experiencing pain ó máa ní ṣe so bí ó ṣe jẹ́ ẹni tó bá ní nǹkan sọ hot or cold ẹ jẹ́ kí ẹ máa ṣiṣẹ́ òtòrò bí kejì yẹn wọ́n máa ń mú lọ yín lọ lẹ́ẹ̀mẹwàá kò lè work so ẹ̀yin tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ fẹ́ bá a dá sí òun ni mo ti ṣàlàyé fún yín ẹni tó bá nídìí àwọn kìíní. Màámi ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ o ẹ káàbọ̀ o ṣé ẹ gbádùn educative chat. ẹ kalẹ́ sàmú àlékún mà. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh my darling. ẹ kú ètò màámi. ọlọ́run lọ bẹ elétò. ọpọlọ yín ò ní dọ́gba a ní fi yín ṣàwátì a ní sunkún lórí yín lágbára ọlọ́run. ẹ tó bá ní kí ni ẹ ń sọ pé kátàkátà lẹ ń sọ kóun náà bọ́ síbẹ̀ kó wá sọ káwọn nǹkan tó fẹ́ sọ fún wa gbogbo nǹkan tẹ́ kọ́ wa lálẹ́ yìí gbogbo ẹ̀ pátápátá lágbára ọlọ́run ọpọlọ yín kò ní dọ́gba a ní fi yín ṣàwátì màámi a ní sunkún torí yín. ṣé rí ti sí ọ̀rọ̀ blood pressure tẹ́ sọ tán sí yìí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. ẹ sọ example kan wípé ìgbà pé sa Chiwemekun pé ijó torí mo rántí pé tá a bá fẹ́ lọ ṣe blood pressure ní hospital wọ́n máa ní pé ká wá láàárọ̀ tí àti ìṣe wàhálà. ṣé ẹ̀ ń gbọ́ mi mà? gbogbo wa là ń gbọ́ pátá.
so wọ́n máa ní pé ká wá ní àárọ̀ tí àti ìṣe wàhálà mo fẹ́ sọ̀rọ̀ lórí pọ́ìntì tẹ̀sán pé ẹni tó bá ti jó àbí nǹkan kan ni wọ́n máa ní pé torí téèyàn bá ti stress ara èèyàn kéèyàn tó ṣe é pé ó lè má rí ìdí dáadáa. kò ní rí ìdí dáadáa. ó máa ní. bẹ́ẹ̀ ni pé ó lè má rí ìdí dáadáa so ẹni tó wá sọ pé kàtìkàtì lẹ wá ń sọ bí á kí ó ń tọ̀hún. bẹ́ẹ̀ ni nẹ́tíwọ̀kì mi. mo rí bẹ́ẹ̀. so títí eléyìí kọ́kọ́ kọ́ wa yẹn náà màámi ṣé ń gbọ́ mà. gbogbo wa ń gbọ́. ẹ ló mà. à ń gbọ́ ọkọ mi mo ní pé iodine salt yẹn wípé ṣé a lè ríra ní normal supermarket ni. ẹ ríra. iodine salt tẹ sọ fún wa yẹn pé ó da yẹn ṣé èèyàn lè rà ní supermarket ni. ẹ ríra ní supermarket ó ń ta lọ́jà pàápàá ó ń ta ní ọjà ṣẹ́rí èmi mo yìí ń rò ó ní nàìjíríà. ok ma. tí mo ní pé ti bá wá sí nàìjíríà pé mo fẹ́ ṣí kìíní àmàlà lóhùn mi kí n máa tà ṣùgbọ́n ilẹ̀ mọ̀ pé mo láì kí n máa tà. bá ti join live. oúnjẹ ẹ bá gbọ́ pé mo tó oúnjẹ máa tarú àwọn nǹkan kan báyìí àwọn nǹkan báyìí kẹmọ̀ kéèyàn máa tà kéèyàn máa fi ṣe supermarket and things like that those are the plans that I have bọ̀kọ́lọ̀ ibi tí mo fẹ́ ṣe é sí tẹ́lẹ̀ mi ò lọ bẹ̀ mọ́ ọmọ èkó ni mí èkó ni ìyá mi ọmọ èkó ni mí ẹ dákun mi ò tán mọ́ sẹ́yìn torí àwọn èèyàn tó dá sí wa ń bẹ̀ o àwọn èèyàn burúkú pọ̀ àwọn ajẹnifẹ́ni àwọn onírọ̀ àwọn oníkiní ó lágbára iodine salt yẹn rè ẹ má jẹ́ àdébíyè ó wà very important ẹ̀rọ òun ló máa ń fa thyroid gẹ̀gẹ̀ nǹkan simple kìíní lack of iodine ló ń fa gẹ̀gẹ̀. bẹ́ẹ̀ni. àwọn ẹlòmíà ní àtọ́rọ́ lọ yá chain ẹnìkan lò ní irọ́ ni kò ń ṣe torí yìí ó lọ chain ẹni tó yá lò ní irọ́ ni ẹlòmíì ṣe rí upper hypothyroidism wà èyí tó jẹ́ pé under active tó yẹ pé kò ṣiṣẹ́ dáadáa wà ẹmọ tó ẹlòmíì kan ojú wọn máa yọ tó máa ná ní goiter ojú wọn kàn máa ràn. bẹ́ẹ̀ni. so ẹni iyọ̀ tẹ́ ẹ̀ máa fi sóúnjẹ dákun iodine salt ní kẹ́ máa ẹ kọ sílẹ̀ iodine salt. ok ma. a tó parí ètò educative ní alẹ́ yìí kò sí violence kò sí nǹkan kan. mọ́mí yẹn ní pé tí kíní ṣé freezing lẹ pè mà ẹni pé pé tí pain ẹ̀ pé tó bá wọ́ọ̀sì ní pé stage 1 yẹn pé freezing ẹ ló máa ń last fún bí àbí 6 months tàbí nǹkan kó tó cure. bẹ́ẹ̀ ni ọkọ mi tó bá ń ṣe èèyàn tó ò bá tètè lọ. ok. tọ̀dọ̀ tèmi kò you know like téèyàn ò bá tètè lọ rí doctor mine started when I come to Nigeria tọrọ mi ti yẹ ni mo kàn notice pain yẹn pé pain yìí mo kàn máa mú pé wọ́n you know like how you just like. bẹ́ẹ̀ ni mà. ìgbà tí wọ́n rí pé pain yẹn ò lọ ó intense ó ń pọ̀ sí gan ni pé no mo wá lọ rí doctor so doctor ni mo kọ́kọ́ lọ máa fún primary clinic ẹ̀ náà ó wá wò pé but you know like what could this be ó kàn tún fún mi lóògùn pain so mo tún wá lọ pé no àní mo yìí ní nígbà tó wá ṣe ògbó kìíní yẹn náà ni mo ti bẹ̀rẹ̀ kìíní steroid shot yẹn mo ti gba shot láti last year tí mo ti dé èmi ò fi nǹkan falẹ̀ tó pẹ́ láti last year tí mo ti dé ní nàìjíríà ni mo wá lọ nígbà tí mo wá ń gba kìíní tọ̀dọ̀ tiẹ̀ náà títí lọ ó wá rí ìfá mi sí orthopedic surgeon torí family practice ní doctor mi ti di oyè lọ́dọ̀ nǹkan lòun kọ́ lè ṣe lọ́wọ́ ara ẹ̀ láì má rí ìfá mi nígbà tó wá rí kí sórí ìkànnì àbùmọ̀ pé tòótọ́ ni kìíní gbogbo nǹkan tí wọ́n sọ̀rọ̀ so ọ̀dọ̀ ilé tó wá rí ìfá mi sí òun gún abẹ́rẹ́ ẹ̀ lọ́gàn sínú egungun yẹn gangan àwọn tó lè ṣe ẹ̀gbọ́n tán orthopedic surgeon kẹmọ fáwọn ẹni tó máa ń ṣe sport náà wọ́n máa ṣe níbi ọ̀fẹ́sẹ̀ ṣe wọ́n injury so àwọn yẹn náà lè ṣe so ó wá rí ìfá mi ẹni tó rí ìfá mi sí yẹn ló wá pè abẹ́rẹ́ inú egungun náà. ọmọ mi ẹ má bínú o ẹ̀yin ríro jẹ́ ń gbádùn ni o mò ń dìde mò ń nàró ni. látìlẹ̀ yóò jẹ́ gbádùn. èmi ni mú mẹ́bàlẹ̀ kí sùn ni. ẹ̀yin àníkẹ́ lọ rí dókítà. sista wúmẹ́ẹ̀tì. àníkẹ́ lọ rí dókítà. ẹ máa yẹ ẹ̀rín wo lẹ́yìn rí ń sìn. sista wúmẹ́ẹ̀tì ṣé mo pé ń gbà mo rí yín náà advice tí mo fún yẹn lọ ṣé tó bá ti ṣe kíní ẹ̀ máa mọ nǹkan tó ń ṣe yín gangan it could be something simple bẹ́ẹ̀ ṣe rí kíní eat mo sọ fún yín gbà yẹn ẹ lọ ra kíní kọ̀báyọ̀tì. àgbẹ̀ mọ́mì sọ fún yín nígbà yẹn. mo sọ fún yín náà mo dẹ̀ sọ àwọn exercise. bẹ́ẹ̀ ni mọ́mì sọ bẹ́ẹ̀.
because you see the lot ṣẹ́rí torí pé ẹ máa ń jókòó iṣẹ́ yín ṣe mọ̀ pé ẹ̀ ránṣọ ni ṣẹ́rí nǹkan téèyàn bá jókòó ẹ̀yin yóò iṣẹ́ ìjókòó ni bẹ́ẹ̀ ni. move I don't know if you get what I'm saying nǹkan tó ń ṣe yìí náà frozen back ni ó dẹ̀ lè jẹ́ arthritis because move ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń jókòó yẹn ẹ lọ géètì hot water bottle ẹ kú láwọn ọmọọṣẹ́ kán gbé omi náà máa rọ́ sínú ẹ̀ tó máa rọ́ sínú ẹ̀ bí rọ́bà báyìí. ẹ ti gẹ̀ ṣé mo pé torí iná àwọn eléyìí tó ń lo náà wà mí bà eléyìí nìkan ni ò lo ná eléyìí náà dẹ̀ ìlò ná torí tẹ bá fẹ́ cold ẹ máa fi sínú inú freezer ṣebí tí iná bá wà ní freezer máa tutù ẹ̀ fún 2 hours. bẹ́ẹ̀ni wọ́n jẹ́ hot lẹ fẹ́ lò ìṣẹ́jú kan péré ni bẹ́ẹ̀ni ẹ kàn máa fi síbi ẹ̀yìn sòsí ìsòjẹ́ pé no stable ṣẹ́rí ẹ lọ́ra kí ni hot water bottle yẹn. ẹ mọ bó ṣe rí ṣá ẹ mọ bó ṣe rí. bí rọ́bà báyìí ni wọ́n máa ń de ẹnu ẹ̀ báyìí. rọ́bà báyìí ó dàbí bí wine colour báyìí. no oríṣiríṣi colour ló wà. ok ó tìkì báyìí tó bá ti rọ mí gbóná ẹ̀ síbẹ̀ ó lè lo 3 days. ẹ má jà hot water èyí tó ń tà fún yín nàìjíríà náà ní aṣọ ṣẹ́rí pé lẹ́yìn wọ́n ti. ok mo ti mọ̀ wọ́n yìí tẹ́ máa rí nàìjíríà rè ẹ wò eléyìí náà wọ́n wọṣọ fún ni òun rè é tẹ́ máa rí nàìjíríà ṣẹ́rí pé lẹ́yìn tẹ́ bá bọ́ sí o kó lè yé. eléyìí ni mo mọ̀ eléyìí lẹ́ra eléyìí ni mo mọ̀ ok ẹ fi ẹkọ̀ fáṣọ ó jẹ́ scarf àǹkárá yìí tàbí nǹkan pẹ́ fi wé o torí ṣẹ̀mọ́ ẹ̀ tún fẹ́ ní bọ́ọ̀nù ẹ fẹ́ ní bọ́ọ̀nù ó lè jó yín lára ṣẹ́rí sí ìlú òyìnbó ìyàtọ̀ ọbẹ̀ ṣẹ́rí pọ́n ti bá wa wọṣọ fún ẹ ní fi kíkì ṣẹ́rí pọ́n ti wọṣọ sí ẹ ní ìdí kankan tó bá yẹ kó omi gbóná náà mọ̀ ṣẹ́rí lè múra lọ́pọ̀lọpọ̀ máa ń fáwọn ẹni tó wà nàìjíríà iná wọn tí ò ṣe ni ó pọ̀ tí mo níbẹ̀ rí pé mo lọ mu jáde wà ní mo bá wọn rà á ní mo lọ yọ níbì kan tí mo dì sí. bámi bá a kó wálé o. ta ló sọ bẹ́ẹ̀ ẹ bá a kó wálé. ìjà kàbíyá ló sọ bẹ́ẹ̀ ọmọ yìí ni gbogbo wa padà sọ bẹ́ẹ̀. ṣé bí sísá wí màámi o afúnimáwò bẹ̀ níyì bí kankan tí mo kàn fẹ́ nìkan ní orí comment section màámi ẹ máa gbọ́ mo ní pé àgbà tó bá lómi nínú kò kí ń pariwo sísàṣẹ́rẹ́ mẹ́kún ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mo ní àgbà tó bá lómi inú kò kí ń pariwo is not until tó bá tó lọ sọ fún gbogbo èèyàn kó ṣe nǹkan níṣẹ́ owó ẹ̀ tó máa hàn àwa tá a lè testify sí. àwọn pípù yẹn ò ṣe máa dá lóhùn jáde. so kò dìgbà tó bá tó lọ sọ́dọ̀ ọba àbí ká bá tó lọ sórí rédíò station kan tó mọ̀. kò dáa òun tẹ̀ ń ṣe yóò dẹ́ fẹ́ kí sísá. àbí ká tó lọ ságídí ìgbò ká tó lọ gbẹnu sí máìkì kí wọ́n tó mọ̀. àwọn tó tiẹ̀ gbẹnu lọ àgídì ìgbò ń jọ sí nǹkan àwọn tó lọ bí òró oúnjẹ jẹ. àwọn tó lọ òró oúnjẹ jẹ. ẹ má dà agbófinfo tiwọn ló ń pariwo agbófinfo wọn ló pariwo. àwọn ẹni tó lọ lówó tó láwọn máa fún wọn ní gíftì àwọn opó. tọ́ndákú sẹ́nà ọ̀nà ọ̀lùtọ̀ ti ṣe program. wọ́n máa fún 1 million wọn rí àwọn máníjà wọn dà wọn sọ ẹ wo ẹjẹ agbẹnu. gbogbo wọn ti fébè. ẹ̀yin violence student ẹ stop. mọ́mì àtijáde ti pẹ́ o. ẹ wàá gbé sí ẹ̀yìn iṣẹ́ mo pé bẹ́ẹ̀ ṣe ń ṣe kinní yẹn ẹ wo bí n ṣe jókòó yìí sister women bí n ṣe jókòó yìí. wà á lẹ́yìn kò sí ẹ kò fẹ̀yìntì báyìí jẹ́rìí ohun sínú lè tẹ̀yìn yín nǹkan tó yẹ kẹ́ lọ ṣe ìdíyẹ lọ́ra wà á lẹ́yìn kò sàlámù sàì káàbọ̀ sà. mo ti gbọ́ mọ́mì ẹ ṣe mọ́. jẹ́rìí hot water bottle tó bá jẹ́ èyí tí ò láṣọ lọ́rùn lẹ ríra. bẹ́ẹ̀ni ẹ ti sáàpù lé ẹ dẹ̀ lè rán kinní fún tẹ́lọ̀ kúkú nìyí ẹ mẹ́ṣọ̀ ẹ ṣe mẹ́ṣọ́mẹ́ǹtì kẹrán lọ́nbọ̀dì fún ṣẹgbẹ́ ẹran lọ́nbọ̀dì fún tẹ́lẹ̀. sister women shoprite mo ti rí kinní yẹn last ní ìwà ọmọ ikọ̀ ọ̀tà. torí bẹ́ẹ̀ bá dúró ti tèmi pé kí bá yín mu wá ṣẹmọ pé ọ̀nà yóò jì díẹ̀ pé kẹ́yìn lọ. ẹ mọ̀ pé máa ń dilé di oko fún wa ni tẹ́ bá ń bọ̀ wá gbogbo ẹ̀. àwa tá a ní nǹkan kan tá a mọ bàbá mi àwa tá a lè. mọ́mì àwa dúpẹ́ tiwa nǹkan tẹ́ ẹ dì wá fún alátẹ̀tẹ̀ lọ irọ́ o ọ̀gá nìyá múdà wàláì ọ̀gá ní lásà gẹ́gẹ́gẹ́. wàláì ọ̀gá ní yàbí èèyàn ló bí tiẹ̀ ní òkè.
ó yá nà ó ń blé. Ìgbẹ́mà náà ní mò ń fọ̀ lálẹ́ mo fẹ́ rówó ra kódà náà ti fún yín ẹ máa ṣọ́ra yín ẹ má máa kó bá mi ìgbẹ́mù máa ń fọ̀ lálẹ́. Ọlọ́run àṣẹ Ọlọ́run tí iṣẹ́ Ọlọ́run tó ń ṣe mi òkú òǹdí àrò Ọlọ́run dẹ̀ ní padà lẹ́yìn kò ní padà lẹ́yìn àwọn àlẹ́ iṣẹ́ alágbára Ọlọ́run. Ibi tá ẹ ti wà gbà náà ní wọ̀bẹ̀. Gbogbo bẹ̀bẹ̀ tẹ̀ ń ṣe. Aláwọ̀ àmì. Bẹ́ẹ̀ lọ́nà ayé yín. Nítorí pé ẹ̀ kí jẹ́ káwa aláìní ẹ̀ kí jẹ́ káwa lákọ̀ọ́fẹ́ ẹni tí. Aláwọ̀ àmì bẹ́ẹ̀ ni. Lágbára Ọlọ́run. Ìdùnnú àìrídùnnú lẹ jẹ́ fún wa ẹ̀ ní padà pa wá lẹ́kún Ọlọ́run ní fi ń pa wá lẹ́kún lọ́lọ́ Ọlọ́run. Àwa máa rí inú wa máa dùn ní. Tàṣẹ́rẹ́ mẹ́kú. Tàṣẹ́rẹ́ mẹ́kú. Àmì tàṣẹ́rẹ́ mẹ́kú. Ẹ̀yin méjì. Ẹ kí bọ́ọ̀sì bírè yín. Ok. Ẹ jẹ́ kí Ustaz sọ̀rọ̀. Ájì Àtóyìn náà fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ̀yin lẹ́tẹ̀ kò fẹ́ jẹ́ kí Ustaz. Ustaz ẹ má bínú. Ẹ sì jẹ́ kí Ustaz bá a sọ̀rọ̀ Ọlọ́run torí Ọlọ́run. Ustaz ẹ má bínú ẹ má gùn wá ní. Ustaz. Mo lè fi question and answer sọ́la. Ẹ jẹ́ àfi fàájì sọ́la. Ustaz o. Yeah. Sọ́la. Ustaz. Ẹ jẹ́ àfi fàájì. Ustaz o. Yes. Ustaz ṣe gbọ́ mi jàre. Màámi o. Ọmọ wo mo bí ibà Kàbírá. Nǹkan tí mo fẹ́ sọ ni wípé ní ọmọ ọjọ́ lọ́ńchì yẹn. Mo rí ọ̀dọ̀ àwọn èèyàn mi kan ní. Ọjọ́ lọ́ńchì yẹn wàláhì tàláhì tí mo bí lẹ́la sí láwà mi ò mọ̀ wípé ẹnìkọ̀ọ̀kan wá lè sùn mọ́ mọ́mì tó bẹ́ẹ̀ yẹn pé wọ́n ní bodyguard. Débi wípé a jọ wà nínú the same room nínú hòtẹ́ẹ̀. Ẹ wá sọ fún mi. Ẹ wá sọ pé lọ́wọ́ ní máa gbọ́wọ́ ìyá yìí sókè. Ẹnìkan wá sọ pé ó kú mi tó fẹ́ gbà nínú ayé yìí. Wàláhì kò sí. Irú àwọn tọ́lọ̀ máa ń gbàdúrà àwọn òjò. Kò sí ẹni tó lè sọ pé borókù tó fẹ́ rìn. Wàláhì tàláhì tí mo bí lẹ́la sí láwà. Bẹ́ẹ̀ni Ọlọ́run ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ dábìrà ni ẹ jẹ́ kán sọ̀rọ̀ ẹ jẹ́ kán wí kán lọ sọ lọ́jà ẹ jẹ́ kán lọ sọ lọ́jà kán lọ sọ̀rọ̀ láǹtà kán máa padà rò fáwọn tó máa gbé wọn sókè nìyẹn tún kọ́. ẹ ní kó lọ sọ lọ́jà. Ustaz ẹ máa sọ̀rọ̀ yín lẹ mọ́ bínú. Sọ́lọ́jà o ẹ lọ sọ́lọ́jà. A kú ètò. Ẹ lọ sọ. Ọlọ́run wa ṣàlékún ìmọ̀ fún alájà. Káúsára ṣé o ṣiṣẹ́ ń bẹ̀ ni? Naam. Ẹ jẹ́ n pè direct. Ẹ pè sá, ẹ káàbọ̀ sá. Ẹ pè ní. Wọ́n ti mute wọn sá, wọ́n ti mute wọn lórí sọ́rọ́ ní ṣe. Ó dàbọ̀ náà fẹ́ pè ní. So wọ́n ìta àrètí kan pè. Ẹ máa sọ̀rọ̀ yín. Àdàbájì àmì fẹ́ sọ̀rọ̀. Ẹ jẹ́ kájí Àtóyìn sọ̀rọ̀. O call stars ti ń wọlé, call wọn ti ń wọlé. Ẹ káàbọ̀ sá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A kú ètò tálẹ̀ yìí, ètò kan tó tún yàtọ̀ ni. So far tí a tún ti máa ń gbọ́ ètò lórí Alesta TV. Eléyìí tó lọ ní kó kún fún ọgbọ́n àtòyé. Tó ń kálukú máa ń kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi níbẹ̀. Títa lẹ́yìn náà, ẹ̀kọ́ ńlá kan ni tí ó ń kálukú kọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa Ọlọ́run ní ká rí báírò àti ìwé mú sọ́dọ̀ tá a dẹ̀ jot many things tá a mọ̀ pé ó máa ṣe wá láǹfààní. Àwọn míì wà tó jẹ́ pé Ọlọ́run ní kọ́pọlọ tí wọ́n gbé tán bá ti ń gbọ́ ó máa dúró sínú ọpọlọ wọn tá a dẹ̀ get pé gbogbo ń tẹ́ sọ látòkè délẹ̀ ọ̀rọ̀ ọmọ kan ní ìmọ̀ tó fẹ̀ gan ni lè bá wa summarize yìí tí Ọlọ́run sì ní yóò bọ́ sí bí in fact ó really wà okay gan mo really enjoy program yẹn Ọlọ́run ní pàlàkà yìí Àmín sà. Sallallahu alayhi wa sallam. Ṣe mo tẹ̀ kọ́kọ́ fẹ́ béèrè kí ni
kíní tẹ́ ẹ ní a máa gbé sínú microwave yẹn. bẹ́ẹ̀ ni sà Ọ̀pọ̀lọpọ̀ òun lélẹ̀ okay, that's good. hot and cold Tó bá já sí pé èèyàn ò ní microwave nílé, fún bẹ́ẹ̀ ni sà àwa tó jẹ́ pé a máa ń dáná àdògán stove or bóyá gas cooker làwọn òun lélẹ̀ oníṣẹ́ wà ń lò fún wá. eléyìí tí mo nà sókè Ṣé yìí wọ́n sà lè gbómi kaná? ẹ á máa gbómi Okay, kaná tẹ bá ń wojú kinní yìí náà okay. gbogbo ìgbà tí mo sọ̀rọ̀ yẹn náà ó mo sọ fún sista wimet pé ẹ̀rọ omi gbóná sí ṣẹ́rí eléyìí tó náà ti wọṣọ fún wa ni mostly èyí tẹ́ ẹ bá máa rí Okay. nàìjíríà wọn ò ní wọ aṣọ fún rọ́bà báyìí Lára ẹ̀. ẹ wò bí rọ́bà báyìí ẹ mọ bí rọ́bà báyìí ẹ má gbé kinní rọ́bà báyìí tẹ́tí romi gbóná sí directly sára yín please èèyàn lè ní burn Lára kí nǹkan kan wà ńbẹ̀ kó ẹ má fi máa nǹkan kó má cover máa ṣe mo lè ṣẹlẹ̀ jẹ́ sí. scarf wa ẹ ṣàmọ scarf wa bó jẹ́ gèlè àǹkárá wa Yes, kan ká kan yes. fi nǹkan ṣe mọ̀ Kó kí má nǹkan jẹ́ kan direct to the kó má jẹ́ skin. you never put anything directly either cold or direct to your skin Okay. you could have freezer burn Okay. and you could have hot burn ó lè jó ṣe mo lè jó ara tó ara wà sensitive nímọ̀ bí kinní yẹn ṣe ń ṣe lọ èyí tá ọtẹ̀mí oní korodogbodo náà wà níbí báyìí o aláṣọ wọn jo ní korogbo lọ ni and you know Okay. ọlátàwọn always go for the best so òun lélẹ̀ ẹni tí ò bá ní free Mashallah. microwave tẹ omi gbóná lẹ máa gbé rọ ní gbó Okay. kaná Omi gbóná ẹ lè wá máa rọ rọ sí sínú ẹ̀. Okay. ṣẹrí Okay. kinní yẹn ṣe é And ṣí nínú ó ṣe é ṣí lecture yín. Yes. òun ni mo ṣí Okay. ìdérí ẹ̀ ní Mashallah. inú ẹ̀ ní tẹ máa Mashallah. romi gbóná sí tẹ bá dẹ̀ dé kẹ Ẹ make máa sure romi pọ́n dé gbóná sí. dáadáa o tẹ bá ti wá dé yẹn kẹ tó Oh. dé patán ẹ press ẹ down àwọn atẹ́gùn gan máa jáde ńbẹ̀ so that kò kàn níwà bọ́ọ̀kì á flat omi gbóná tẹ máa fi Okay. sí díẹ̀ náà ni kò ní láti pọ̀ heat yẹn gangan lèèyàn need ó ṣiṣẹ́ òun lélẹ̀ ìsà. Okay. Okay. Mashallah. Nínú lecture yín ó dàbí pé ẹ made mention pé according to the data tí wọ́n collate jọ pé ṣé àwọn obìnrin lẹ ní obìnrin ló wọ́n máa ń máa ń ṣe ní jù púpọ̀ jù. bẹ́ẹ̀ ni sà àwọn obìnrin yìí náà ni Okay. obìnrin ló máa Oh. affect ju ọkùnrin lọ. Okay. In that case, so táwọn obìnrin bá ń ṣe exercise púpọ̀, mo rò pé ọ̀nà kan tó tún lè fi prevent ẹ̀ ni ó rẹ̀ no ara àwọn nǹkan no tẹ́ lecture no wà lórí no ẹ̀ ni. no homophilia tó bá ní ìdíkíní Okay. àwọn nǹkan tó máa ń fà á ẹni tó bá yà diabetes Okay. hyperthyroidism Okay. injury Hyperthyroidism. injury àbí surgery ó máa ń fà á ṣe mọ ẹni tó bá yẹ pé ó ṣe surgery ṣe mọ pé tó bá ṣe surgery ó máa kàn jókòó sójú kan apá yẹn tí Ó ò máa move ẹ jókòó kàn ra sójú máa kan. move ẹ ó Ó lè máa fà stiff wa. Okay. Wọ́n exactly lè máa ra move ó lè díẹ̀ fà díẹ̀ kó má frozen wá shoulder stay sójú kan. níbi tí mo ti sọ pé obìnrin ń ṣe Okay. wàhálà oúnjẹ ni pé nípa tó bá fẹ́ take blood pressure wọn mo lẹ́ni tó bá ẹ̀ṣẹ̀ jó tán Okay. àbẹ́ni tó ṣe sáré tán Okay. àbí bí mo ṣe ń rojọ́ ẹ mọ̀ pé mò ń rojọ́ so like the Yes, blood èèyàn pressure máa is gonna be movement high of the body. yes so that kẹ́ni yẹn má déédéé lọ rò pé mo blood pressure mi àìkó máa lọ lo oògùn tó ò dẹ̀ ní ìdè oògùn fún òun ló fi da pé mo lẹ́ni tó bá ti dàgbà kó ra kinní ìsílé ṣe mọ̀ pé time tó bá wà relax Okay. tó relax tí ò ṣe nǹkan kan kó take Yes, blood pressure ẹ̀ take ẹ̀ bí ẹ̀ márùn-ún Okay. wàá lè fi mọ̀ pé Mashallah. torí ijó tí sista Bọ́lájí tọ́jú pèpèpè torí ẹjọ́ tèmi rò right now or téèyàn bá wà in pain your blood pressure will go high because you are in pain so ibi bẹ́ẹ̀ ni mo ti sọ Okay. débẹ̀ yẹn sà. Akin gan fún àwọn tó bá jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń join wa ni wọ́n ṣẹ̀ṣẹ̀ join wa for the first time irú àwọn program tá a ti máa ń ṣe tipẹ́tipẹ́ tí màmá wa ti máa ń ṣe fún wa lóríṣiríṣi ní lórí YouTube, Facebook àti TikTok wọ́n ti máa ń ṣe tipẹ́tipẹ́ eléyìí náà kò kí ń ṣe tuntun káwọn míì máa wò pé wọ́n wá lọ ṣẹ̀ṣẹ̀ gbé normal nǹkan tó máa bí ń ṣe kó ń wa ṣe lóríṣiríṣi ẹ lọ wo gbogbo ni. àwọn program ẹ lọ So, sórí YouTube Alesta TV ẹ lọ wo gbogbo àwọn kí mo kọ́ bóbìnrin ṣe lè ìbálòpọ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni I started wàláì àwọn nǹkan many tọ́mọ things wa máa ń ṣe tó ní ń èjì kọ́yàn báyìí lọ́gbọ́n èjì báyìí wàláì. it's normal So, irú èmi àti wàláì. láńlẹ́dì ń sin orogún ni wá tí n bá sọ̀rọ̀ kó mójú kó yí ni èjì yẹn lọ wo typical behaviour of a 13-year-old go and read it you gonna see it òun ló fi jẹ́ pé ó tún ṣe pàtàkì Okay. ká má tún má wàá fi irọ́ And kọ́ ọmọ àbí ká má ní kọ́ ọmọ máa lọ ṣe nǹkan tí ò dáa already age yẹn it's a delicate age and by we doing some things àwọn ọmọ wa máa learn from nǹkan tá à ń ṣe yẹn ní burúkú yẹn wọ́n á máa lọ
ṣe kìíní kọ́ máa pa àgọ́gàn là ń kọ́ àwọn ọmọ wa ní nǹkan. Mo fẹ́ make one request. Kí nìyẹn sà? Lọ́dọ̀ àwọn tá a wà ní Nàìjíríà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa bóyá bí àgbẹ̀ là ń ṣe ọ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ wàhálà. Bẹ́ẹ̀ni sà. Ẹlòmíì tó ẹ mọ̀ ẹlòmíì lè jẹ́ bí 40 years láti look old. In fact, yóò ti dàbí ọmọ 60 or 70 years. Irú wọn bẹ́ẹ̀ yẹn ẹni tó bá dẹ̀ ti dàbí arúgbó wọ́n máa ń nígbéraga wọ́n á jọra wọn lójú wọn máa ríra wọn bí àgbà. Ẹgbà tó bá jẹun gidi ni. Kí lè lè máa mo fẹ́ mọ̀ sí àwọn nǹkan kan wà tí ẹ lè máa ṣe. Kọ́ máa jó oúnjẹ gidi ni ẹ mọ̀ pé oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ kọ́ dẹ̀ máa lo vitamin at least vitamins á máa supplement àwọn nǹkan tó ń bá jẹ ṣe mọ̀ pé irú wọn jù kọ́ jẹ donut kọ́ sì mu pure water lé ni and just eating donut kó mu pure water lé àbí kí ọkọ̀ jẹ bread lásán kó mu mi lé it's not balanced diet kò ń ṣe balanced diet rárá so èyàn ò gbójọjú orí ẹ̀ lọ. Ẹ̀kọ́ náà là ń gbọ́ yìí. Bẹ́ẹ̀ ni balanced diet wà important example ẹ̀wẹ̀ mi ń sìn mi ò lè mu ice cream mi ò like ice cream gbogbo àwọn nǹkan tó dùn bẹ́ẹ̀ yẹn mi mọ̀ bóyá ìtẹ̀ bá ń gbọ́ ẹ máa rí i pé always yogurt torí fresh milk mi ì lè mu fresh milk alágolo nìkan fresh milk tí bá mu ó máa bother mi so I can't drink fresh milk àfi milk alágolo nígbà tí mo ti mọ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ need calcium ṣẹ́rí especially àwọn obìnrin àwa la máa ń lose bone jù tá bá ti ń bímọ tá ti ń dà a máa ń lose bone torí ẹ̀ most obìnrin wọ́n máa ń ní osteoporosis tó bá máa fi dàgbà darúgbó ẹ mọ̀ most obìnrin la máa rí tí àrùn aromọléegun tó máa dà láàmú jù arthritis àwọn obìnrin ẹ mọ̀ torí à ń bímọ body wa ń change gbogbo nǹkan tí body wa ti go through yẹn a dẹ̀ máa ń lose egungun a máa ń lò ó ṣe pàtàkì kéèyàn máa supplement vitamin D ẹ máa rí i pé mo máa ń mu yogurt gan mi ì fi yogurt ṣeré rárá not just even the small size bigger one ẹ mọ̀ torí pé egungun láti lè fi máa jẹ́ pé kégungun yàn péré torí tábà ti dàgbà I máa ń lose egungun and in order for me not to lose my bone density we need to ẹja nínú ẹja dà ẹja ó fún calcium ìgbà mi egungun tí mò ń jẹ ẹgbẹ́ mo ti máa ní à mo like egungun bọ́gọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn náà calcium but I derive that from that so nǹkan tí ó ń ṣẹlẹ̀ nìyẹn but the most important balanced diet ẹ̀jẹ̀ nǹkan green leafy ẹ̀fọ́ ṣé ní kéèyàn má lówó gan kéèyàn kàn mú ẹ̀fọ́ lásán kéèyàn kàn ya ẹja gbígbẹ ìyá àbèjì kẹkàn ya sí kókàn jẹ ẹ̀fọ́ lásán lẹ́sìn kẹkàn ẹ̀fọ́ yẹn lásán it's really good ju pé ẹkàn ń jẹ donut ẹ mu omi pure water sí it's not balanced diet ẹni tó ṣe ilá kò lówó ẹran ó dẹ̀ ṣe ilá vegetables ẹ̀mọ̀ kí nìyẹn tó kàn wá nǹkan tó jẹ́ protein kó fi sí bó jẹ́ kí ni cheap protein ẹja tó máa ń ranjú lẹ́yìn Titus alárùn lẹ́yàn bóyá ẹyán ni bóyá ẹbọ ni ẹyá sínú ẹ̀ abẹ́kànjú sínú ẹ̀ lẹ́kan fi ṣe that's a balanced diet àwọn èèyàn máa rò pé oúnjẹ akúṣe lóúnjẹ akúṣe kan so àwọn èèyàn tẹkọ̀ máa rí pọ́n lọ sí tree wọ́n ra meat pie wọ́n ra donut kò ń ṣe balanced diet o flour lẹ̀ ń kó ara ẹ̀ tètè gbó àwọn ọmọ kéékèèké ló dáa fún. ṣé mo wá ń sa ẹ̀ dáadáa díẹ̀ bẹ́ẹ̀ yẹn sà. ní síìkì ẹ mọ̀ mu mílíkì no máa mu milk mo ní concentrated ẹ mọ̀ milk alágolo nìkan ni mo lè mu sà òun ló fi jẹ́ pé oatmeal tẹ́yìn máa ń pè ní coca oat tí bá ṣe coca oat oatmeal mi milk alágolo ni máa ń rọ sí o àti lè dìde lọ mú wá fresh milk là á máa mu lọ́dọ̀ wa fresh milk ní lálẹ́dí máa mu milk alágolo máa imported ní ẹ mọ̀ káà máa mu lọ́dọ̀ wa milk ọlọ́pẹ máa rà ní kíni tó máa ti ń rà púpọ̀ ó ní mò ń sọ pé ìyẹn ni mo lè mu ni pé fresh milk ẹ mọ̀ bí milk fresh gangan òun náà máa mu tí bá dìde tí bá lọ gbé wá ń sìn rí tó bá pẹ́ ni tó bá fẹ́ rí yẹn ni mò ń sọ pé mi ò lè mu èmi nìkan kọ́ a lot of people are allergic to that they cannot drink that but a máa mu nǹkan mi láti fi supplement that's what I mean téèyàn bá léèyàn máa sick kò ń ṣe pé èèyàn máa sick bẹ́ẹ̀ Naija ẹ ṣe sà ẹ máa ń ṣe ẹ̀yìn Naija àwọn ẹlòmíì máa sick wọ́n ní àwọn strong kò dẹ̀ ní yé mi bí ẹ bá sọ fún mi pé òun strong má kàn ní oh wow that's good ẹni kan bá dẹ̀ tún bínú sí mi pé òun mẹ́sẹ̀jì mi pé òun strong mo ní that's good
kò gbà tí ò tètè yé mi mo ní oh strong like you are strong pé inú mi dùn pé you are strong and bubbly ó ní no òun sick ni mo ní kí ló tó ṣe sọ pé ó sick ó láwọn kì í sọ bẹ́ẹ̀ Naija mo ní kí ló dé táwọn bá sọ káwọn èèyàn kan má bá wọn gbóhùn kí ni ó sick ń jó sick ebi mo wá sọ fún yín pé mo ní frozen shoulder yìí bí ọkàn lè ranjú mọ́ kò sí ẹjú kankan téèyàn kan lè ràn mọ́ shoulder ni èjìká mi kẹrí òun ló ti mí kelekele wọ́n ti gún mi lábẹ́ ẹ̀ máa wú màá sùn lọ next week next week mo ń lọ ṣe exercise mi mo ń ṣe létí máa gbádùn báyìí tí máa sùn báyìí tó máa bá mi rotate ẹ̀ so bẹ́ẹ̀ bá sì kí ẹ sì kí ìyá lè mọ̀ ó lọ strong mo ní that's good o dẹ̀ ń bínú sí mi tó bá sọ fún mi pé ó sì kì má lè mọ̀ pé ó pẹ̀lẹ́ ṣó ti lo oògùn ṣé kíní kan ṣó nídìí ẹ̀pù ni onídìí ẹ̀pù ló strong kí ló wá fẹ́ kí n sọ ṣé bí màá ní wow that's good náà ni tó bí ẹ ṣe rí nìyẹn sá mo rò pé mo ti bá yín ánsà yín. ẹ ṣeun ẹ kú ètò ẹ máa bẹ́ẹ̀ tó bọ̀ mi náà sọ̀rọ̀ ẹ ṣeun gan ok sá ẹ ṣeun wàá yakun so aago méjì bí ìṣẹ́jú mẹ́wàá péré sí ni kíkiní ìfikánlẹ̀ àmì ó ti di ìṣẹ́jú mẹ́sàn-án ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ń sì kẹ́ tètè sọ̀rọ̀ torí 9 minutes máa pa educative chat làwa ṣe léde a fẹ́ dá nǹkan kan pọ̀ a fẹ́ dọmọpọ̀ má sí so ta ló tún ní láti sọ bẹ́ẹ̀ bá ní ṣé ká pa á ṣé kó lọ torí ọmọ tí òwẹ̀ tó ń dán ló wà wájú yìí láti ṣàṣìwò ìdùnnú àgbà. Hello. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ o. Ẹ kú ètò. Ọlọ́run lọ bẹ létò. Ọlọ́run máa fún yín ṣe o. Àmì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wọnú inbox mi wá lóríṣiríṣi pé ẹ gbúrò mi. Ẹ má bínú kò sí ní tó ṣe mí pírí lára ológo ń jí. Pírípírí. Alhamdulillah. Ẹ kú ètò mà. Ọlọ́run lọ bẹ létò. Mo ń sùn mo ń jẹun mo ń sùn. Ọpọlọ yín ò ní dàrú. Àmín lónà yàrá. Ọkàn yín ò balẹ̀ ju bó ti balẹ̀ lọ. Àdúrà yín ó gbà ju bó ti gbà lọ. Àmín. Warafa'nahu makana aliyya. Wa inna jundana lahumul ghalibun. Wallahu yasimuka minan nas. La hawla wala quwwata illa billahi aliyyil azim. Ohun tí wọ́n fi ń gba owó sẹ́mínà nílẹ̀ Yorùbá. Wọ́n máa ní sẹ́mínà wà lórí ètò ìlera. Òun lẹ sí fún gbogbo ayé lọ́fẹ̀ẹ́ yìí. Wọ́n á ní sẹ́mínà wà ó gbà wọ́n bá débẹ̀ wọ́n á ní 5,000 lówó registration. Wọ́n á tún ní ti gbà bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ la jẹ gbádùn èyí. Ọlọ́run ní bàjẹ́ lágbára Ọlọ́run. Mo kàn ní sẹ́rí kíní bọ́tàbọ́tù tẹ̀ ṣó wa yẹn mo kàn ní kí yín lẹ́yìn ni. Mo rántí pé ìgbà tí mo kéré tí mo bẹ̀rẹ̀ period inú máa ń run mí bẹ́ẹ̀ ni mà eléyìí that's very one. So mo ti ní látọmọge tí n bá ṣe period mi mo máa ń ní ó máa ń dúró máa ń dì kò kí ń ní bẹ́ẹ̀ ni so in fact ìgbà kí n tó má rí gan dáàdì mi ti ra bíi mẹ́ta fún mi so ìgbà tí mo bẹ́ẹ̀ ni ìgbà tí mo má rí tí mo tún lọlé ọkọ bàbá mi tún dì mọ́ inú ẹrù because I lost my mother nígbà tí ó ti pẹ́ so bàbá mi tún dì mẹ́rù fún mi nílé ọkọ so ìgbà tí mo wá bímọ mo tún ní ìdádúró pẹ́ díẹ̀ náà ìgbà tí mo tún wá padà bímọ so dókítà yẹn wá ní pé pẹ̀lú bó ṣe kó ẹ̀jẹ̀ tán lára pé bí mo ṣe ń complain pé inú rírun pé kí n lọ ra this water bottle mo ní nílé ó ní wow so èmi ti mọ yìí ẹ̀ tipẹ́tipẹ́ tẹ́ bá ti faṣọ sí ẹ máa gbomi gbóná sí ẹ faṣọ sí ẹ gbé sísàlẹ̀ ẹkùn but tí mi ò mọ̀. kó jẹ́ orúnkún kó jẹ́ kínní wàláì ẹ fi sí. bẹ́ẹ̀ni ihun tí mi wàá mọ̀ tí mo mọ̀ lálẹ́ irú ẹ̀yìn tẹ́ ló ń ròyìn yìí tí mo bá ní irú pain ẹ̀yìn yẹn mi mọ̀ pé mo lè lo the same kínní náà ní yẹ sísá wílẹ̀ mọ̀ pé tó rọ́ máa. tó ikùn mi ìgbà yẹn tí n bá ti gbé lẹ́kùn ẹ̀jẹ̀ yẹn máa jáde ó máa flow gbogbo inú rírun yẹn ó máa dínkù láì lo oògùn gan naturally ó máa jáde so ẹ ṣe gan bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan for the awareness and enlightenment ọpọlọ yín ò ní dàrú gbogbo wa pátápátá kémi náà tún fi kún ká máa sinmi ká máa jẹ fruit ká máa exercise
we don't have money for gym Nigeria le a lè má ṣe lọ gym nínú Nigeria a lè ṣe gym nínú. ẹ mọ̀ pé Nigerians máa ń rìn gan wọ́n máa rìn láti ibìkan sí ibìkan that's good. ìrìn náà mú sọ ìrìn rìn bẹ́ẹ̀ ni nígbà tá a máa dúró dọ̀kadà ibi tó yẹ ká rìn dé àti lọ àti dé ayé gbà wọn nípa kí wọn gbà ní lẹ́bùlù àárín yẹn mọ́ nǹkan tó lè ń kó bá wa nìyẹn so ọ̀pọ̀lọpọ̀ gbà a kì í ṣe exercise àbáyé àti fruit wà tí yẹn lè jẹ lóríṣiríṣi tó lè help wa dé a nídìí rẹ ìsinmi àbùkù tó yẹ kẹ́ lómi sùn. ẹ má bínú mi ìfẹ́ dá mọ́ yín lẹ́nu o ṣẹ́rẹ́ nìkẹ́ báyìí tó bá yà diabetes already high blood sugar you know there are some people tó jẹ́ pé ẹ̀yin máa rò pé fruit ni tó wà very high. ó máa tún increase sugar lára. increase sugar yẹn ẹ google pé irú fruit wo lẹ lè jẹ. tó bá bá yẹn lára mu. àwọn kìíní yẹn tipẹ́tipẹ́ mo ti ṣe ẹ lọ gbọ́ àwọn fídíò sí àti bẹ́ẹ̀ni very fruit no. mo ń jẹ fruit bẹ́ẹ̀ ni kò dẹ̀ ní mọ̀ pé òun jẹ the wrong fruit bẹ́ẹ̀ ni. you eating the wrong fruit. bẹ́ẹ̀ ni. so especially somebody diabetes. bẹ́ẹ̀ ni. eating some fruit they already are in sugar. they are in sugar yes. sugar level. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ máa wọ pé mò ń lo oògùn kí lè tó oògùn yẹn. bẹ́ẹ̀ ni. sugar level mi ò wálẹ̀ so yẹn náà tún ṣe pàtàkì. then irú machine tẹ́ fi hàn wá yìí bó ṣe pé àwọn kọ̀ọ̀kan àwọn èèyàn míì ti ní access sí ọ̀pọ̀lọpọ̀ wa náà là ní access sí so gbogbo wa tá a bá ti ń dàgbà from the age of 45 gan ni kì í ṣe 50 mọ́ nísìn bí ẹ bá ti ń 45 kò ní bí ẹ bá ti wọ 40 years then èyí tó fi ń ṣe diabetes kìnìún náà wọ́n máa fi ń ṣe bẹ́ẹ̀ ni we should get that as well kí ẹ náà kó wà ní ẹni ó bá ní náà kó ní kó mọ̀ pé òun máa check sugar level òun ó dẹ̀ máa follow instruction tí ẹ bá àwọn kìíní ṣe manage tí ẹ bá ti bẹ́ẹ̀ ẹ̀yẹn ní diabetes ẹ̀yẹn ní bp ó ṣe manage bẹ́ẹ̀ mo rí èèyàn tó ti ṣe mo rí bàbá tó ti wọ 90 years mo lọ́rẹ̀ kan she's 50 bẹ́ẹ̀ bàbá lady yẹn is just going to 60 ọjọ́ tó ń sọ sórí ara ẹ̀ fún mi pé òun ti ń lògùn bp lágbà tó ń ti wà lọ́mọ 21 years old. bẹ́ẹ̀ ni hereditary bẹ́ẹ̀ ni ó ní so èèyàn ní bp lára kò ní tó bá ti manage ẹ̀ dáadáa ó ló máa wà òkè but púpọ̀ nínú wa wrong medication la máa ń lò púpọ̀ nínú wa wrong medication ni but thank God pé ẹni tó bá find ara ẹ̀ nínú platform yìí oore ńlá lágbà so mo kàn tún rọ̀ yín náà ní ajá irrespective of negative comments or reactions or action of people keep giving us. I'll take picture each. Okay. Màá send ẹ sí nínú WhatsApp. Ẹ jọ̀ọ́ ẹ send ẹ sí wa. So that ẹ ti wò pé okay irú pain wo dull achy you know like you will kind of know. a need ẹ bó ṣe irú TikTok channel wa yẹn ẹ lè bá forward ẹ síbẹ̀ ẹni ó bá fẹ́ lè download ẹ láti bẹ̀ that will be another way so ají ẹ jọ̀ọ́ we want more of this in all aspects ẹ máa fún wa ní bẹ́ẹ̀ ni. I do it and you know. Yes gbogbo yòówù tó bá wù yóò bá ní ìwọ̀fà lẹ́nu. àbí bàbá fẹ́ sọ̀rọ̀ ilé ayé. bẹ́ẹ̀ ni ìwọ. This is nǹkan tí mo started pẹ̀lú educative chat mo máa wá ń create awareness mo máa ń sọ̀rọ̀ lóríṣiríṣi. tó ọlọ́run ní jẹ́ kó rẹ̀ yín lágbára ọlọ́run ní tí ẹ̀ fi ní lè ṣe ní tẹ̀ ń ṣe mọ́ torí yorùbá ní bẹ́ẹ̀ sì ń ṣe ni kó máa ṣe ìyò lè ṣe báyìí kó má lẹ́yìn so nǹkan tẹ̀ ń ṣe whatever you are doing tó fún yín ní joy tó fún yẹn ní ìdùnnú tí mo bá ń ṣe nǹkan lọ́wọ́ tí n bá ń ṣe lọ tí mo rí pé kíní ń fún mi ní ìdùnnú ẹ bá ń pè mí pé nítorí ṣe máa ní but I'm happy doing it especially tí n bá ti ń ṣe nǹkan tó jẹ́ halal tí ò kì í ṣe haram so èmi ò kì í sábà wò wọ́n lè ní alágídí wọ́n lè ní ó lágídí àwọn mìíràn nítorí lágídí èyí máa nítorí pé ibi ò lè ṣe èrò ibi yorùbá pàtì yorùbá ni kì í ṣe pàtì kìíní kan ẹbí ilẹ̀ haúsá ló gbé gàmbàrí máa ń lágídí no ìyẹn òkè èèyàn kì í wẹ̀yìn wọ́n ní ẹni tí èèyàn bá ń bá tayò èèyàn máa ń wò èèyàn kì í wọ jẹ̀yìjẹ̀yì ọlọ́run lẹ́yìn bá tayò ájìá iṣẹ́ ọlọ́run lẹ́yìn ṣe so you don't look at tẹ́ bá ń wò tún tẹ̀ ń wò sí èèyàn ní débi tó ń lọ ibi tẹ́yìn dẹ̀ ń lọ yẹn wà very important so ẹjọ́ ọlọ́run ní dá yín lágara ẹ̀mí yóò sì gùn ẹ̀mí gbogbo wa gùn lágbára ọlọ́run alájọsìn tó pẹ́pẹ́pẹ́pẹ́
Alesta TV ò ní dàrú, iléeṣẹ́ náà ò ní jóná, wọn ò ní fi yín ṣàwátì. Ẹ ń ṣiṣẹ́ wàhálà lórí Alesta TV, gbogbo tẹ̀ ń ṣe yìí, you are building it. Ìgbà tí oúnjẹ ẹ bá dé láti jẹ, àní máa fi kúlẹ̀ wà láàrùn ránṣẹ́ sí yín ní sàárè. Ẹ dẹ̀ ní sàárè, ojú yín ò ní fọ́, etí yín ò ní di, ọpọlọ yín ò sì ní dàrú ní agbára Ọlọ́run. Ẹ jèrè ara yín, ẹ jèrè àwọn ọmọ, ẹ jèrè iṣẹ́ yín tẹ̀ ń ṣe. Ọ̀làlà pé tó bá fẹ́ sọ pé òun náà jèrè sí òun kọ́ wá síta wá sọ, gbogbo ẹ̀kọ́ ló lè sọ̀rọ̀ ẹ̀ jáde. Kọ́lọ́run fi iṣẹ́ ọwọ́ mi ni kò fi dá mi lẹ́jọ́. Ó ti máa ń sọ yẹn several times. So Ọlọ́run wá ní dà yín. Gbogbo àdúrà táwọn èèyàn ń ṣe lórí yín pátápátá yóò gbà. Èyí táwọn èèyàn ń ṣe lójú, èyí tẹ̀ ń ṣe ń kọ̀rọ̀. So that's my own little contribution. Àdúrà wo gbà lágbára Ọlọ́run. Kọ́lọ́run gbé kọ àwọn ọmọ mi obìnrin. Inshallah bi qudrati llahi. Ọlá mọ́ṣáláà wùlá kúwọ́tà. Káwọn ọmọ mi ọkùnrin fi ṣe ìyá ìyàwó. Lágbára Ọlọ́run. So Ọlọ́run la haula wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ ṣe gbogbo ilé ẹkújọ́ mẹ́ta o. Alesta TV ò ní bàjẹ́ o. So ẹ jẹ́ àbọ̀ tí sọ̀rọ̀ ní ká fi question and answer wá sí. Ṣẹ́yìn admin gbogbo question oríṣiríṣi ní kẹ́tìkọ̀ current affairs ni o. Ní tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ni o la máa béèrè lórí ẹ̀ o. Ẹni tó bá gbà fully bẹ́ẹ̀ bá ṣe gbà á tó wọ́n tó fún mi náà yẹn lẹ́kùnrẹ́rẹ́ 5k. Tí ò bá kúnrẹ́rẹ́ tó ó depend bó ṣe ṣe tó bóyá 2 bóyá 3 bóyá 4k. Ẹni tí ò bá gbà rárá òdo. Ẹni tó bá pè wọlé lẹ́yìn onítọ̀hún tóun bá wá sọ 2k. Rí pé ó ti wà ń sọ. Kó láti má jẹ́ àlọ́ àpamọ́. Ó gba àwọn question yẹn sílẹ̀ lóríṣiríṣi. Sójà ò ní ká ṣe ìyẹn ní ká tó kúrò torí a ti parí program ni. Mo kàn fẹ́ mọ̀ ni. Ǹjẹ́ ò ní ká ṣe? Ṣé ká ṣe lọ́la ni? Àbí ká ṣe ní Saturday? Saturday yẹn YouTube ló máa jẹ́ nìyẹn. Ṣé mọ̀ pé YouTube láti máa ń jáde ní Saturday? Ǹjẹ́ ò ní ká ṣe? Kẹ́yàn ẹ jẹ́ àmọ́ o. Èmi ò gbọ́ nǹkan kan o. Bẹ́ẹ̀ bá dẹ̀ ti sọ́nsìn. Ó lọ nìyẹn o. Okay, tomorrow. Mo ti rí tomorrow. Okay, tomorrow méjì. Kásárà ní tomorrow. Ọmọ mi Kàbírá ní tomorrow. Èèyàn méjì. Èmi náà ní tomorrow. Tomorrow di mẹ́ta. Okay, ọmọ mi tí mo bí fóyìnbó ẹni ọlácha mi ní tomorrow di mẹ́rin. Èmi náà sọ tomorrow. Èmi náà sọ tomorrow di márùn-ún. So Big Daddy wa náà ní tomorrow. Okay. Orí TikTok nìyẹn ní tomorrow lọ́la lágbára Ọlọ́run. Inshallah, it's a date. Ọlọ́run ó dé mi wá sí. It's a date. So question yẹn. Ẹ̀yin admin ẹ ti kọjọ lóríṣiríṣiríṣiríṣi tá a béèrè. Bí ẹ bá ṣe gbà lẹ́kùn. So thank you everyone. Mo dúpẹ́ fọ́lọ́run tó jẹ́ abẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú bismillah tó bá mu débi pẹ̀lú alhamdulillah. Torí gbogbo àwọn tó ní kílódé ni mo ṣe jáde. Ṣẹ̀wọ̀n torí mo ń relax ni. The therapy, the kini mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run. Ṣẹ́rí èjìká mi lẹ́rí tí mò ń gbé yìí. Òun ni mò ń gbé yìí o. Òun ló ti ń ṣe yìí o. Ṣẹ̀wọ̀n torí mo ti ń gba kíní abẹ́rẹ́ yẹn láti kíní. Even ẹ̀yìn rí déètì tèyí tó tún ṣe yìí. Tìtẹ̀yìn tẹ bá wò. 2/4 February 4. So that's like ìjẹta. Every time gangan pàápàá. So ni mo àwọn nǹkan tí mi ṣe lè jáde ni mo ń busy. Ẹ bá wa fi kíní yẹn náà sórí ẹ orúkọ lórí ẹ rí orúkọ tèmi lè nílò alẹ́ ìṣìṣirò àti wò mí kò sí fake name kankan orúkọ mi tí mò ń jẹ́ nìyẹn ìyẹn bó bá wò ní kí n tó bá yín ṣe. So alhamdulillah for today's program mo dẹ̀ dúpẹ́ pé àní rí dààmú àní ara òní ni wà lágbára Ọlọ́run gbogbo nǹkan tó bá ń ṣe lọ. Wọ́n ní ká encourage yín. Okay, thank you brother Goriola Ẹlẹ́ṣin. Wọ́n ní ká máa bá wa share program wa. Wọ́n ní kí encourage mo kúkú akú máa ń sọ. Àwọn admin wa gan wà bẹ́ẹ̀kọ̀ gbẹnu kalẹ̀ ń bẹ̀ ni. Ẹ máa encourage àwọn èèyàn tó ń wò pé kán share. Ṣé tó bá ń share program yìí àwọn èèyàn á mọ̀ á lè lọ kiri. Tẹ́ ẹ bá ń share káàkiri ó yẹ ká máa pọ̀ jù báyìí lọ torí nǹkan téèyàn ń rọ́gbọ́n kọ́ là ń ṣe. So bọ̀ Ọlọ́run á gbé wa débi tá à ń lọ. Ọlọ́run á gbé wa débẹ̀. Inshallah. So tomorrow is a day. Tomorrow is a day. Wọ́tàrẹ ò bá gbére má wà lọ́la o. Wọ́tàrẹ ò bá gbére má wà lọ́la o. Torí bí yóò bá gba question èmi á máa kọrin olódò àbàtà fún yọ o. Èmi á máa kọ o. Àwọn tá a sì gé silent Christian náà wà tá a ní ilé ìdásí. Àwọn tá a gbọ́ Yorùbá. Kónítọ̀hún yẹn gan ìsídà kí ní kónítọ̀hún yẹn kọ́ fúnra. Tó bá jẹ́ ní tí ò fẹ́ ojú ẹja ló mọ̀ ọ́ jẹ ò ní lo pépà síléètì ló máa lò ṣé mo para ẹlòmíì dẹ̀ lè má gbére
kó má di pé ńgbà yẹn ló máa ní ó kọrin olódò àbàtà fún mi ẹ dákun ẹ má lọ fẹjọ́ mi sáwọn afọ alápàtàkì tí ẹ ṣeun mo dúpẹ́ o thank you I love you I love you I love you all bye for now.